mú mi ga ni. Ẹ̀gbọ́n náà ṣàlè ríro Ádámọ̀ nílẹ̀ Yorùbá. Ẹni bá sọ wí wọ́n wà kọ̀wé fáráyé. Wọ́n sì kà wọ́n tírà ẹ̀ tó dẹ̀ ti ṣe. Tòun lọ fàdúràwọ̀ àtìlẹ̀ funfun. Bẹ́yà lọ́hùn ríru ẹ̀ kó ṣe yí lé ní. Lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn kẹ́wù ṣọ̀rọ̀ kẹ́. Oníye ọdún tó ń lò nílẹ̀ kẹ́wù. Oníye ọdún tó ń lò nílẹ̀ kẹ́wù. Tó sì jẹ́ bó tún níwọ̀n tó lè rí kẹ́. Ṣebí ṣe wo Ádámọ̀ lọ́lọ́run rán wá. Lẹ́ni tó fi mímọ́ fọ̀làjú bọ̀ kẹ́wù. Ẹni bá sọ pọ́ yí ọdún ní ń tọ́rí. Ó lè jẹ́ kó tó tọ́ wò lọ ti mú jọgbọ́. Béèyàn bá sọ pé Ádámọ̀ ò rí nǹkan ṣe. Ẹ jọ̀wọ́ ẹ má bàjà, ẹ má bá wí rárá. Àjẹpọ̀ ti yá wèrè àbò ti sá lórí. Ó tún lè jẹ́ bọ́rọ̀ mi ẹ̀ tó dẹ̀ ń jọ. Níṣẹ́ ló ti lọ nílùú nísàlẹ̀ omi. Ọmọ tó fẹ́ nú ẹ̀gà péré lórí. Tó lóhùn ò fẹ́ rú ẹ̀ nínú ìran wọn. Ó lè jọ pátá Ádámọ̀ ló rán níṣẹ́. Ọmọ tó sọ pé nǹkan bàbá òun kéré. Ta ló bá màmá rẹ̀ sùn tó fi lóyún? Ẹ̀sìn bá mi bálí sùnà pé ta ló fi jọ. Bí ó sì ti Ádámọ̀ ṣó lè kéwù. Báwo ló ṣe fẹ́ rọ́nà nílẹ̀ Sáúdí? Ọmọ kẹwù Ádámọ̀ ọpẹ́ ní kádà. Fọ̀gbà tó fà bíbò là ìṣàánú wa. Bó bá jà kó tí lè tà lọ́gbẹ̀yìn bàbá tó ti gbé ohun tó dáta. Kí láyé fẹ́ wí àwọn tí ó dá nǹkan mọ̀ ò bá gbàjọba. Ṣẹ̀ṣẹ̀ tún ní kọ́ máa gbẹ̀yìn ẹ̀yà rẹ̀. Ṣẹ̀fẹ̀lẹ̀ òrà nàbì tọmọ ẹ̀ tún jíṣẹ́. Ìwẹ̀dà ní ká pẹ́ gan ká ṣe lára. Bó bá já sí pọ̀ rọrùn ká pẹ́ gan omi. Ọ̀pọ̀ ló máa bómi ṣọ̀tá ìlara. Ọlọ́run dákun máa pa mùdírù kíákíá. Nítorí pàwọ́ lọ fáwùjọ wa. Wọ́n pọ̀ níbi ká
Adama, Adama, Ali Ìlọrin. Adama, Adama, Ali Ìlọrin. Adama, Adama, Ali Ìlọrin. Sheikh Habibullah Ṣàlàrólé. Sheikh Habibullah Ìlàrólé. Bọ́tà fẹ́ bọ́tà bá kọ̀ kò jẹun kankan. Ẹni ọlọ́run mi bá yà ṣàlà síwájú. Tó rẹ̀ gan ó pé kò yìn má dùn gidi gan. Adama, Adama, Ali Ìlọrin. 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 Adama, Adama, Ali أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسولنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين وعلى كل من عمل به وبدعوته واتبعه إلى يوم الدين. أما بعد، adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó ṣẹ́ wa kù tó fi já sí pé ṣíṣẹ́kù rẹ̀ náà ni àwa náà ń lò tọ́lọ́run fi ní ká máa rí ayé gbé. Ìwà aráyé gbé wa kì í wá ṣe pà ń gbé láyé yẹn lásán, bí èyí ṣe wípé Ọlọ́run abá tún fi ẹ̀sìn rọ̀ wá lọ́rùn bẹ́ẹ̀. Eléyìí náà tó ń tá máa dúpẹ́ lé lórí. Ọba yìí náà ni ọba àwọn tó lọ, òun náà sì ni ọba àwa tá a kù ńlẹ̀, tó sì já sí gbogbo ẹni tí ń jẹ́ ọba ń yá ọba yẹn lò torí pé Ọlọ́run nìkan lọ́ba. Àwa tọrọ ìkẹ́gẹ́ fún aṣáájú wa tọ́lọ́run bá ránṣẹ́ wa, tí ó sì rán ẹlòmíì lẹ́yìn rẹ̀, tí ó sì ní rán ẹlòmíì. Ẹni tó já sí pé òdú ni kìí ṣàìmọ̀ fún lóko, ọ̀gá yányá tí ẹ pé kò sí tó fẹ́ mọ̀ tó lè má jà nẹ́bì lọ, kò ságbọ́yé tó fẹ́ ní tí ó ju tà nẹ́bì lọ. Náà là nẹ́bì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Ọlọ́run dákun bá wa kí ànẹ́bì àtàwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀, àwọn tí wọ́n dúró tà nẹ́bì nígbà tí nǹkan ṣòro, àtàwọn tí Ọlọ́run bá nìkan dé nígbà tí nǹkan dẹ̀. Ọlọ́run wá bá wa kẹ́ gbogbo àwọn tí wọ́n tún dé lẹ́yìn tiwọn náà, tí wọ́n dúró tà nẹ́bì pẹ̀lú òtítọ́, àti gbogbo àwọn tí wọ́n já sí pé wọ́n ń tẹ̀lé lánàá ànẹ́bì, wọ́n sì gba ìpèpè ànẹ́bì, wọ́n gbà á wọlé. Ọlọ́run bá wa ṣèkẹ́ṣègẹ̀ fún wọn. Irú wọn náà ni Maulana Sheikh Adam Abdullahi Al-Alori Al-Allamatul Ifriqi, Sheikh al-Islam Adam Abdullahi Al-Alori rahmatullahi ta'ala alayhi.
bàbá wa Kamaluddin Al-Adabi ọlọ́mbà wa kẹ́ wọn, bàbá wa Yusuf Al-Abuaji ọlọ́mbà wa kẹ́ wọn ládàáyárí, Maulana Sheikh Mustapha Saglulu Sanusi rahmatullahi ta'ala alayhi àtàwọn tí wọ́n jẹ́ àwọn àfa wa ńlẹ̀ yìí látòrí Maulana Fadilatu Sheikh Muhsin Edu wa Sheikh Abdullatif Yamuni wa Sheikh Jirjis Akhodo rahmatullahi ta'ala alayhim ajma'in. Olúwa Ọlọ́run dákun àwọn tí wọ́n wá kù láyé tí wọ́n jẹ́ àwọn àfa fún wa tó yẹ pé àwọn náà ni à ń rí tọkàn wa fi máa ń sábà balẹ̀ lórí iṣẹ́ Ọlọ́run látara pé àwọn náà jẹ́ tiwọn dáadáa, àwa ń wò wọ́n à ń fi wọ́n ṣàwòkọ́ṣe rere látòrí Maulana Sheikh Habibullah Habibur Rahman Habibur Rahim Habibu al-Malayin wa Habibil Kulli. Ọlọ́run dákun jẹ́ wọ́n gùn lẹ́mìí fún wa ká sì rí wọn pẹ́ la ilaha illallah àti gbogbo àwọn tí wọ́n ń bẹ lórí àwọn àga àgbàlagbà tí wọ́n ti lọ lánàá. Ọlọ́run dákun má jẹ́ kẹ́yìn wọn dàrú. àwọn táwa tara wọn jáde Olúwa Ọlọ́run o, àwọn tí wọ́n ti lọ Ọlọ́run bá wa kẹ́ wọn, àwọn tí wọ́n kù láyé Ọlọ́run dákun bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́, wọ́n fi wá dà wọ́n láàmú, wọ́n sì fi wá kó nira bá wọn lọ́lá agbára rẹ̀ àtijẹ́ kan ṣó rẹ̀ lọ́lá la ilaha illallah Muhammad Rasulullah wala hawla wala quwwata illa billah. Masha Allahu ta'ala. Akí ẹ̀yin ọmọ ìyá wa, akí Ọlọ́run bá wa ṣí dáadáa fún yín. Tó já pẹ́ díẹ̀ lálẹ́ yìí náà ni báwọn ètò tí máa rí torí pé ó fẹ́ rẹra díẹ̀, Ọlọ́run kó ṣàlékún àlàáfíà. So àti pé mo ṣẹ̀ṣẹ̀ ti àwọn ìrìn àjò kan dé ni, ọba tí ó ní ìṣọ́ tí máa fi ṣọ́ wa, Ọlọ́run dákun má padà lẹ́yìn wa. Gbogbo ẹ̀yin tẹ́ wá dúró tí wọ́n ń torí tọ́lọ́run tàn nẹ́bí, Ọlọ́run má padà lẹ́yìn ẹ̀yin náà, bùkátà tí yín náà Ọlọ́run bá wa bíyà rẹ̀. Ẹ̀yin tẹ́ wá ń pè wá ṣàkíyèsí pé ká ṣọ́ra, Ọlọ́run dákun bá wa dúró tẹ̀yin náà, kó bá wa dáàbò bò yín, kó sì má fa burú ṣe yín gbà kankan. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billah. Masha Allah. Láì ní gba àsìkò púpọ̀ látara wípé èyí tá a fẹ́ lò iná Ọlọ́run dákun kó ṣàánú, kó má jẹ́ kí iná yìí lọ ni, Ọlọ́run ní kára àǹfààní rẹ̀ torí pé ààrẹ pòrà. So Ọlọ́run dákun bá wa tún Nàìjíríà ṣe, mẹ́jọ nira wọn mọ́ wa. Naam, ibi tá a wá ń lọ náà ni wípé ma'ani kalimatil yadi fil Qur'an, àwọn àtúmọ̀ tí ọwọ́ nínú al-Qur'an tàbí ká sọ pé nínú èdè Lárúbáwá. Ọba tí ó ní ọ̀rọ̀ tó sì mọ̀rọ̀ sọ jùlọ. Ẹ rí pé njó ní àwọn kẹ́níà ó parọ́ mọ́ wọn afáwá ní, ó parọ́ mọ́ wọn afáwá súnnà ní. Masha Allahu ta'ala. Àwọn afáwá Wàhábíyà ni mo dákọ̀. Àbẹ́ bá ti wá rẹ́ nìkan tó wá bọ́ta tí ń pariwo ẹ ti mọ̀ pé anta Wàhábíyùn, Wàhábíyà ni wọ́. Torí mọ́ráfà kan náà tó sọ wípé àkọlé wípé ta lọ́lọ́run àwọn Wàhábíyà yẹn kò yẹ kó kọ́kọ́ jẹ́ àkọlé náà. Masha Allah. So ìrònú tàfánù, àwa sì máa bàbàrà ìrònú kó wá bó ti rí lọ́dọ̀ àfánù ni, kọ́lọ̀ ń bá wa ṣe dáadáa fún wọn. Allah ń sọ ní wípé aqidatu ahli sunna wal jama'a khilafa aqidatil wahabiyya. Àkídà àwọn àfáà sunna yàtọ̀ sákídà wàhábíyà pẹ̀yànpẹ̀yàn, ẹ̀ sì ráṣìírí díẹ̀ náà lálẹ́ yìí. So kò jẹ́ kí n ka ọ̀rọ̀ náà kún àfáà náà fún mi lákùnrin lé Ọlọ́run bá mi kún náà lé, kọ́lọ́n bá wa ṣe dáadáa fún. Kìí ṣe pé bóyá àfáà kan fẹ́ bèèbù, àfáà náà fẹ́ sọ nítorí àwọn èèyàn ni wọ́n ń pè òun ni wọ́n lè yẹ kóun náà sọ sí. Alhamdulillah, ntẹ́mi ń retí káwọn èèyàn wí ni pé tí awí yẹn ò sí nínú tíra tí àwọn àfáà yẹn kọ, àmọ́ ààrẹ nìkan tó lè sọ pé kò sí ń bẹ̀. Naam, àwa sì mọ̀ pé Ọlọ́run Islam Kùránì gan júwe rẹ̀. Ẹ rí pé kan náà àwọn àfáà súnnà lẹ́nujọ́ mẹ́ta yìí lẹ́nu pé wọ́n fẹ́ máa yọ àwọn àgbààgbà kan kó nu súnnà. Kódà àfáà yìí sọ wípé tí wọ́n fi mọ̀yàn lóní súnnà yìí ṣe rùngbọ̀n. Ní ìsìn nìyí ò ní o. Béèyàn bá ní rùngbọ̀n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó pé súnnà ni.
àmọ́ ní ìsìn wọn ti wá jó yẹra pé ìnírùngbọ̀n ò sọ̀yàn di onísúnnà ṣòkòtò yẹn sì fò sókè kọ́ là ń pè ní súnnà wọ́n lẹ́lòmíì ń bẹ ṣòkòtò ó lè wọ́lẹ̀ ó sì lè jó ní súnnà ṣòkòtò ẹlòmíì sì lè lo òkè kó má jó ń súnnà ní ìsìn àwọn ọ̀rọ̀ tuntun tá a tún gbọ́ ní ìsìn nù ni torí pé kíni torí pé wọ́n fẹ́ yọ àgbà àfáà kan nínú súnnà táwọn àgbà ká má worùn gbọ̀n mọ́ ká sì máa wọ pé ṣòkòtò rẹ̀ fò sókè ní ìsìn àti wá rí pé náà tí ṣòkòtò wọn ń wọ́lẹ̀ yẹn náà súnnà wà lọ́dọ̀ àwọn náà pé ń tá a lè fi mọ̀ pé lágbájá ń súnnà pé ká béèrè pé bo lọ́lọ́wọ́n bá wà tó bá ti ní gbogbo bí lọ́lọ́wọ́n bá wà á ti mọ̀ pé kì í ṣe onísúnnà torí pé Ọlọ́hun sánmà lọ́wọ́ tó wà lókè pátápátá lọ́hùn ní orí àga àlẹ́ àràṣí tó wà ń bẹ̀ tí ń ṣọlá wọ́n ní tá a gbọ́dọ̀ gbàgbọ́ nù so alhamdulillah so a wà mẹ́mẹ́ wípé ọ̀rọ̀ ọwọ́ nínú Al-Qur'an kí n kọ́kọ́ sọ àwọn tí ọwọ́ máa túmọ̀ sí nínú èdè àwọn Lárúbáwá ọwọ́ a máa ní túmọ̀ tó pọ̀ tá a bá ń tu pé iyadun aw aliyadu tá a bá sọ pé iyadun aw aliyadu ìtumọ̀ kan náà ni ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé ìkan wà definite ìkan wà indefinite ìyẹn ni pé ìkan bẹ nukratun ìkan sì wà ma'rifatun naam lọ́dọ̀ àwọn Lárúbáwá àfáwà al-Hafiz ibn Hajar al-Asqalani nínú ọ̀rọ̀ wọn kan tá a bá lọ ka tírà wọn nínú Shari'u Bukhari náà ni bàbá ṣàlàyé ọ̀rọ̀ tó pọ̀ ńbẹ̀ ó dà pé nínú volume 13 ló wà wọ́n wá ń sọ fún wa ńbẹ̀ yìí pé al-yadu fi al-lugha tutlaqu al-ma'ani kathira ọwọ́ yìí o tá a bá sọ pé yadu lọ́dọ̀ àwọn Lárúbáwá wọ́n á máa lò fáwọn ìtumọ̀ tó pọ̀ bàbá wa ní ijtama'a lana minha 25 ma'na ma bayna haqiqa wa majaz bàbá ní nínú ká sọ pé àmọ́ èyí tí a rí pé ó wà ní kíkójọ fún wa a lè rí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan náà lẹ́ ń pé 25 bàbá ní a lè mú 25 kákó wá so a rí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí ó máa túmọ̀ sí wípé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yìí ma bayna haqiqa wa majaz léyìí tí ó máa fún wa ní ojúlówó òtúmọ̀ rẹ̀ pé a máa túmọ̀ síbẹ̀ lọ́dọ̀ àwọn Lárúbáwá tí ó sì túmọ̀ fún wa pé Lárúbáwá túmọ̀ yá lò fún túmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti máa ń lo ìjáàbù tí wọ́n yá lò fún tá a fi ń borí tó sì já sí pé ní khimaru ló kọ́ rẹ̀ nínú Al-Qur'an alákọ̀ọ́kọ́ tá a mọ̀ sí al-awwal a rí pé ọwọ́ ìyá máa jẹ́ al-jariha léyìí tí ń jẹ́ ojúlówó ọwọ́ gangan tí a mọ ọwọ́ sí lọ́dọ̀ àwọn Lárúbáwá ẹlẹ́ẹ̀kejì ọwọ́ a máa túmọ̀ sí al-quwwa màá wá fún wa lẹ́rìí nínú Al-Qur'an ẹ wá bá mi sọ fáwọn tí wọ́n ń sọ pọ́lọ́n lọ́wọ́ yìí ẹni ká wá tú eléyìí àfa mi rò gbogbo àyà ni Ọlọ́run bá fi ń sọ̀rọ̀ Ànábì wa Dawud alayhi salatu wassalam nínú èdè Lárúbáwá kódà nínú Al-Qur'an ọwọ́ atúmọ̀ sí mo fẹ́ káwa náà kájọ wo àyà yẹn káwa wò pé ṣé ọwọ́ lọ́lọ́run bá ń sọ ń bẹ̀ ni àbí nǹkan míì káwa mọ̀ wípé níbo là ń lọ nínú Islam ṣé bá a ti ń lò lọ yìí náà la gbọ́dọ̀ máa lò lọ bá mi lọ sínú Suratu Sad aya 17 tá ń pè ní verse 17 níbi Ọlọ́run bá ti ń sọ fún Ànábì wípé wazikuru abdana Dahuda ẹ̀yin tẹ́ ẹ bá sì ní Kùránì náà ẹ̀yin náà ṣí wazikuru abdana Dahuda
ìrẹ́ ànábì rán wọn létí nípa abdana ẹrú wa èyí tí ń ṣe ànábì wa Dawud zal aidi ṣàpẹ́ iyadun aidun so káwá jọ wá wọ́n pé kí ni ìtumọ̀ èyí ni nínú àyà kan náà nínú súrátù Sọ́d ọlọ́ni isbira ala ma yaku ibẹ̀ yẹn náà ni ó ní isbira ala ma yakuluna wazkuru abdana zal aidi ẹ dákun ṣé zal aidi yẹn ìtọ́lọ́wọ́n bá ń sọ bẹ́ẹ̀ ni pé ìrẹ́ ànábì wasbir ṣe sùúrù bó bá ti wá ṣe sùúrù ni wazkuru abdana Dawud wá rántí ẹ̀dá wa kan ẹrú wa kan tí ń jẹ́ Dawud tó já sí pé ìròyìn ẹrú wa yìí náà ni zal aidi káwá sọ yìí pé ọlọ́wọ́ ẹ dákun tádì ò lọ́wọ́ ìwọ náà wọ́ lọ́wọ́ ní Kùránì kó wò túmọ̀ tí ń bẹ ọwọ́ yẹn kí ni túmọ̀ rẹ̀ ṣọwọ́ báyìí ni wọ́n ń sọ ni torí pé tá a bá ń sọ̀rọ̀ pé yadullah tọ́lọ̀ ń bá ní ọwọ́ Ọlọ́run kìí ṣe túmọ̀ tí wọ́n gbà lérò ń bẹ náà ní kí ni o ọwọ́ Ọlọ́run níbí nísìn Ọlọ́run sọ fún ànábì wípé ìrẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam rántí ẹrú ṣe sùúrù o tó bá wá ṣe sùúrù ni wà isbir ala ma yakuluna ṣe sùúrù lórí ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ sí ọ tí ò dáa wadhkuru abdana wá rántí ẹrú wa kan tí ń ṣe kíni o tí ń jẹ́ Dawud zal aid kíni o túmọ̀ zal aid yẹn ẹni tó jẹ́ alágbára zal aid ẹni tó jẹ́ onímímọ̀ zal aid ẹni tó ń fìmọ̀ rẹ̀ ṣiṣẹ́ Kùránì náà ni o káwa sọ pé rántí ẹrú wa tó jọ lọ́wọ́ ọwọ́ níbí nísìn Ọlọ́run ṣe kíni ó lò ó fún agbára ìyẹn fi hàn pé àwọn Lárúbáwá máa ṣe kíni wọ́n á máa lo ọwọ́ fún al-quwwa wọ́n á sì máa lò ó fún al-ilmu mo ní kí n sáyé yà ń bẹ̀ ní al-Qur'ani ni torí pé ànábì Dawud Ọlọ́run fún un ní agbára lọ́lọ́ ní zal aid aidu yẹn ṣọwọ́ lọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ so yẹn túmọ̀ sí pé ọwọ́ yìí agbára ni bẹ́yìn ò bá ní ó lè yọlẹ̀ Ọlọ́run wá ní ṣe sùúrù lórí táwọn èèyàn bá ń sọ sí wa nẹ́bì wazikuru abdana wá rántí ẹrú wa kan Dawud tóun náà ń já nẹ́bì Dawuda Ọlọ́run wá pè ní zal aidi tó já lágbára tó jẹ́ olùmọ̀ tó wá ń lò mọ̀ yẹn fi hàn pé àlìyẹ́dù a máa túmọ̀ sí ìmọ̀ àlìyẹ́dù a máa túmọ̀ sí agbára àlìyẹ́dù a máa túmọ̀ sí iṣẹ́ al-quwwatu shadid ló fi já sí pé nígbà tọ́lọ́run tó fẹ́ lórú ọ̀rọ̀ yìí fún Ànábì Muhammad tá a bá lọ wọnú suratul Maida aya 110 ọlọ́ni ayyadituka ṣe pé fa'altu minal aidi al-quwwa torí pé àwọn èèyàn máa ń lo ọwọ́ fún agbára Ọlọ́run ní mo kún wọ ànábì lọ́wọ́ ayyaduka mo kún wọ ànábì lọ́wọ́ biruhil kudus pẹ̀lú ẹ̀mí mímọ́ ní pé pẹ̀lú màláíkà Jibril so aidu tí ń bẹ́ẹ̀ yẹn tó jọwọ́ ni ẹ dákun ṣé ká wá tu sí pé mo kún ànábì lọ́wọ́ pẹ̀lú ọwọ́ ni ló fi ń já sí pé àwọn èèyàn ò fẹ́ tẹ̀síwájú níbi ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n fẹ́ ká takú sójú kan ẹgbẹ́ mo ti rí méjì mú wá bẹ́ẹ̀ ni ọwọ́ náà ní o nínú Al-Qur'ani o mo lọ́dọ̀ àwọn Lárúbáwá ọwọ́ a máa túmọ̀ sí ọwọ́ gangan a sì máa túmọ̀ sí agbára ẹ̀rí èyí ni mo mú wá nínú Al-Qur'ani yẹn wazikuru abdana Dawuda dhal aid rántí ẹ̀dá wa tí ń jẹ́ Dawudu tó jẹ́ kí ni o alágbára ẹni tó ní agbára
gbogbo èèyàn ló sì mọ̀ pé wọ́n á ní David ló pa Gòláyátì torí pé Ọlọ́run á bá fún ànábì Dáúdù lágbára ń wá ń ròyìn rẹ̀ pé kí ni o alágbára ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta ọwọ́ nínú alukur'an a máa túmọ̀ sí ọlá talukur'an ń sọ fún wa wípé annal fadla biyadillah annal fadla biyadillah ìyẹn túmọ̀ sí pé àjùlọ tẹ̀ ń wò ni o ọlá Ọlọ́run ni o gbọ́ kọ́lọ́hún dáàyàn lọ́lá áyà tó lè tu náà ni kó wá kulillahumma malikal mulki tutil mulka man tasha wa tanzi'ul mulka mimman tasha wa tu'izzu man tasha wa tudhillu man tasha biyadikal khair yani pé biyadikal khair ìyẹn ni pé ọ̀dọ̀ ẹ̀ lọ́lá wà o ìyẹn ni pé ọlá tó lóore nú ọwọ́ rẹ̀ ló wà so ìyẹn ni pé ọwọ́ a máa túmọ̀ sí ọlá pé alimuliku analfọdìlá biyadillah ìyẹn ni pé ọlá tẹ̀ ń wò ni o àjùlọ ni biyadillah pẹ̀lú ọlá Ọlọ́ni kò ní jẹ́ pẹ̀lú ọwọ́ Ọlọ́run ni. ẹlẹ́ẹ̀kẹrin nínú ìtumọ̀ rẹ̀ al-ahadu àdéhùn ọwọ́ nínú èdè Lárúbáwá tá a bá ní al-yadu a máa túmọ̀ sí kíni o al-ahadu àdéhùn ìyẹn ló ní yadullahi fawqa aydihim innal ladhina yubay'unaka nínú suratu al-Fatih so suratul Fatih tọ́lọ́wọ́n bá ń sọ fún wa ń bẹ̀ yí pé innal ladhina yubay'unaka àwọn tí wọ́n ń ṣe àdéhùn pẹ̀lú wa nẹ́bì innama yubay'una Allaha Ọlọ́run ọba ni wọ́n ń ṣe kí ni o ni wọ́n ń gbé àdéhùn ní pẹ̀lú yadullahi fawqa aydihim Ọlọ́run náà ti ń ṣàdéhùn pẹ̀lú àwọn náà àdéhùn Ọlọ́run ti ń bẹ lórí àdéhùn wọn kí làdéhùn Ọlọ́run lórí wọn ó wà nù àyà yẹn àdéhùn yẹn ni pé waman awfa ẹni tó bá pé àdéhùn ni bima aada alayhi Allah pẹ̀lú àdéhùn tó bọ́ lọ́wọ́n ọba ṣe sayutihi ajran azima Ọlọ́run ó san lẹ́san tó tóbi àdéhùn tọ́lọ́run gbé pẹ̀lú wọn ni. lè tó sọ pé yadullahi ń bẹ ni àfẹni tí ò bá ní làákàyè tí ò sì fẹ́ gba òtítọ́ yìí padà wá lọ sínú àwọn kutubu tafasir pé kí làwọn àfọ̀ntẹ̀fsìrì tú ọ̀rọ̀ àdéhùn lọ́lọ́run ń sọ pé àwọn tí wọ́n ṣàdéhùn pẹ̀lú wa nẹ́bì ìwọ kọ́ ni wọ́n ń ṣàdéhùn fún kánmà pọ́lọ́ ni yadullahi fawqa aydihim àwọn ìkẹ́ni ilmullahi fawqa aydihim ìmọ̀ Ọlọ́run ọba ń bẹ pẹ̀lú àdéhùn tí wọ́n ń ṣe fún wa nẹ́bì ni. faman nakatha ẹnikẹ́ni tó bá wá yẹ àdéhùn ni fa innama yankusu ala nafsihi ó yẹ àdéhùn yẹn fúnra rẹ̀ yẹn bó kàn máma kó bá rẹ̀ ni. àmọ́ waman awfa àdéhùn Ọlọ́run tó gbé fún wọn nù ni bima aada alayhi Allah bẹ́yẹn bá wá pé àdéhùn Ọlọ́run ni sayutihi ajran azima ẹ wà àdéhùn tọ́lọ́ ń ṣe fún wọn kìí ṣe pé ọwọ́ yẹn ọwọ́ Ọlọ́run gbélé wọn lọ́wọ́ ìyẹn túmọ̀ sí pé àwọn tí wọ́n ń ṣàdéhùn fún wa ànábì Ọlọ́run ni wọ́n ń ṣe é fún Ọlọ́run náà ti ń ṣàdéhùn fún àwọn náà àdéhùn wo ló ṣe fún wọn àdéhùn yẹn ni pé waman awfa ẹni bá pé àdéhùn ni sayutihi ajran azima Ọlọ́run ọba ó san lẹ́san tó tóbi. nínú èdè Lárúbáwá a máa túmọ̀ sí àdéhùn al-khamis al-istislamu wal-anqiyadu kéèyàn sọwọ́lẹ̀ kéèyàn submit kó tẹ̀lé àṣẹ gẹ́gẹ́ bí ìkànnì àwọn akùnrin Lárúbáwá ṣe sọ pé àtọ́ ayadan bil qawli fa huwa dhalulun àtọ́ ayadan ó gbọ́ túmọ̀ rẹ̀ ni àtọ́ ayadan yada ni wọ́n lò ó sọra rẹ̀ lẹ̀ fún àṣẹ tó jásí pé bil qawl pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ fún ó sọra rẹ̀ lẹ̀
fàwúwà dhalulun ó dẹ̀ yẹpẹrẹ ara ẹ̀ ó kéré ara ẹ̀ fàṣẹ nì ìyẹn túmọ̀ sí pé lọ́dọ̀ àwọn lárúbáwá a máa lo ọwọ́ fún kíni fún ìjuwọ́lẹ̀ ìsọ̀rálẹ̀ ìjurálẹ̀ naam ẹlẹ́ẹ̀kẹfà lárúbáwá a máa lo ọwọ́ fún an-ni'ma ìdẹ̀ra an-ni'ma ìdẹ̀ra ọlọ́run an-ni'ma ìdẹ̀ra ẹlẹ́ẹ̀keje nínú èdè lárúbáwá nínú ẹlẹ́ẹ̀kẹfà ni lárúbáwá máa ní wa kam li-z-zulami al-layli 'indi min yadin ẹlẹ́ẹ̀keje ó ní kul innal fadla biyadillah innal fadla wọn a máa lò fún múlíkù ọlá bá a ti wí ṣáájú ẹlẹ́ẹ̀kẹjọ wọ́n máa ń lo ọwọ́ lọ́dọ̀ lárúbáwá fún azullu ìyẹpẹrẹ lálùkùránì fi sọ fún wa pé ata yu'tul jizya an yadin wa hum sagirun a fẹ́ yẹpẹrẹ wọn ni pé àyàfi ìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní san owó orí an yadin láti jẹ́ kán mọ̀ pé wọ́n á já mọ́ nǹkankan nínú ètò ọlọ́run wa hum sagirun wọ́n kéré wọ́n yẹpẹrẹ lárúbáwá a máa lo ọwọ́ fún ìyẹpẹrẹ nínú èdè wọn al-ashir lárúbáwá a máa lo al-yadu fún as-sultanu ọba ipò ọlá lárúbáwá a máa lò ó fún ẹlẹ́ẹ̀kẹkànlá at-ta'a ìtẹ̀lé àṣẹ lárúbáwá a máa lò ó fún ẹlẹ́ẹ̀kejìlá lárúbáwá a máa lò ó fún al-jama'a ọgbọ aljamaa àwọn àjọ àwọn àkójọpọ̀ ènìyàn àdísù náà wà tó lo ọwọ́ nì fáwọn jẹmọ bákan náà ẹlẹ́ẹ̀kẹtàlá lárúbáwá a máa lo ọwọ́ fún àtọ̀ríkù ojú ọ̀nà yuqalu akhazatihum yadu sahil nínú èdè lárúbáwá wọn a máa sọ pé akhazatihum yadu as-sahil wọn a máa lò fún ojú ọ̀nà téèyàn máa rìn ẹlẹ́kẹrìnlá lárúbáwá máa lo ọwọ́ fún at-tafarruq ìyẹn ni pé tafarraqu aidi nínú alukurani náà ni tafarraqu aidi sab'i naam ẹlẹ́kẹẹ̀dógún lárúbáwá máa lo ọwọ́ fún al-hifzu ìhà nǹkan ṣíṣọ́ nǹkan ẹlẹ́ẹ̀kẹrìndínlógún náà kọ́ ni lárúbáwá máa lo ọwọ́ fún alqaus igi ọrùn ọfà wọn a máa pè ní yẹ́dù ẹlẹ́ẹ̀kẹtàdínlógún lárúbáwá máa lò fún yadu saifi mọ́kìbídọ̀ yadu saifi wọn a máa lo ọwọ́ fún idà into mú bérébé ẹlẹ́ẹ̀kejìdínlógún wọn a máa lo yadu raha òun dòlò qabid ìntàfẹ́ lò ní pé lárúbáwá tún máa lo ọwọ́ fún janahu ta'ir ìyẹ́ tí ń fò ìyẹ́ ẹyẹ ogun wa máa lo fún àlùmúdà àsìkò yuqal ilqahu yadi dahar ìyẹn ni pé la alqahu yadu dahar wọn a máa lo ọwọ́ fún àsìkò so bákan náà nínú ẹlẹ́ẹ̀kankanlélógún lárúbáwá máa lo ọwọ́ fún al-ibtida ìbẹ̀rẹ̀ nǹkan ni wọ́n fi máa sọ yí pé yuqalu laqaytuhu awwala dhati yadi wa a'tahu an zahari yadi lárúbáwá tún máa lo ọwọ́ fún al-ibtida fún pé àkọ́kọ́ ọgbà tí mo kọ́kọ́ rí ló fi ní laqaytuhu awwala dhati yadi wa a'tahu an zahari yadin bákan náà lárúbáwá tún máa lò fún asáòbù aṣọ
wọ́n máa lo àlìyẹ́dù yìí wọ́n máa lo fún kíni o athawbu. ẹlẹ́ẹ̀kẹtàléníogún wọ́n máa ń lo ọwọ́ fún iwájú front. ẹ jẹ́ kí n mú yẹn wá nínú Qur'an tí wọ́n náà lè mọ̀ dáadáa. Lárúbáwá a máa lo ọwọ́ fún iwájú wọ́n á sì máa lo ọwọ́ fún tó ti kọjá. kódà nínú Qur'an waja'alna min bayni aydihim saddan. tá a bá ń sọ̀rọ̀ yẹ́dù plural ẹ̀ ní haidu. ṣùgbọ́n ní pé tá a bá ń sọ sí ni pé yẹ́dù haidun ọwọ́ àwọn ọwọ́. Lárúbáwá sì tún máa lo ọwọ́ yẹn náà fẹ́ nìkan tó lọ́lọ́ ní zel aidi ẹni tó lágbára gan agbára yẹn pọ̀. so lálùkùránì wọn a máa lò ní yẹ́dùn wọn a máa lò ní haidun a máa jẹ́ ọwọ́. so tabawa wo Lárúbáwá tún wá máa lò fún iwájú waja'alna min bayni aydihim saddan. àwọn Ọlọ́run fi gàgá síwájú wọn ọwọ́ ló lò ń bẹ́ẹ̀. níbì kan náà ya'lamu ma bayna aydihim wa ma khalfahum Ọlọ́run mọ̀ tí ń bẹ níwájú wọn àti tí ń bẹ lẹ́yìn wọn ọwọ́ ló lò ń bẹ́ẹ̀ nì. ṣàpá ní ọwọ́ a máa túmọ̀ sí ìmọ̀ a máa túmọ̀ sí front lọ́dọ̀ Lárúbáwá torí pé wájú lọ́wọ́ wà kò sí lẹ́yìn. ọwọ́ atúmọ̀ sí tó kọjá nínú Kùránì pé musaddiqan lima bayna yadayhi. ó gbọ́ Al-Kùránì fẹ́ wá jẹ́rìí gbé ọ̀rọ̀ tó kọjá ṣáájú tiẹ̀ yẹ́dù ló lò. irú ẹ̀ náà ni pé la tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi. ẹ má máa gbáwájú Ọlọ́run sọ̀rọ̀ àtòjíṣẹ́ rẹ̀ yẹ́dù ló lò ń bẹ̀. ó sì ń túmọ̀ sí qablu wa amamun before and in the front same yẹ́dù nínú Quran. naam ó dà pé mo ti ń wọ bí 20 nínú 25 naam 24 ẹlẹ́ẹ̀kẹrìnlélógún wọn a máa lo ọwọ́ fún atọ́ọ̀kọ̀. tọ́ọ̀kọ̀ náà ni ń téèyàn wọn tọ́ọ̀kọ̀ ni pé òdì wọn bó ti mọ́. so bákan náà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún àbí ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n kẹ́lẹ́ ń pè náà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọn a máa lo ọwọ́ fún owó lọ́dọ̀ Lárúbáwá. àlìyẹ́dù a máa túmọ̀ sí kíni o anakudu náà àwa ká sọ pé ba'ituhu yadan bi yadin. ó gbọ́ ba'ituhu yadan bi yadin. Lárúbáwá a máa lo yẹ́dù fún owó. nínú Al-Qur'an Ọlọ́run lo ọwọ́ fún ẹ̀mí ènìyàn. Ọlọ́run ṣe kíni o ó lo ọwọ́ fún ẹ̀mí ènìyàn ẹ̀mí wa yìí ó lò ó fún. ló fi jásí pé tó o bá lọ nínú Al-Qur'an níbi tọ́lọ́run bá ti ń sọ pé wala tahluku bi aydikum ila tahaluka wala tahluku bi aydikum ila tahaluka. ọwọ́ tọ́lọ́run bá lò ń bẹ̀ ni ẹ̀mí wa lọ́lọ́run bá ń wí kìí ṣe ọwọ́ wa. Ọlọ́run mà tóbi ní mímọ́ o. Ọlọ́run dákun ṣíjú àánú wọ̀ wá o. Islam ẹ̀sìn mímọ́ ni. ẹ̀sìn mímọ́ ni. Ọlọ́run ló sì ní mẹ́ni. ẹnìkan ò sì lè gbá kúrò lọ́wọ́ rẹ̀. Al-Qur'ani ní wala tahluku bi aydikum ila tahaluka. ẹ dákun tá a bá fẹ́ tu ṣáwá tu yí pé Ọlọ́run sọ yí pé ẹ má fi ọwọ́ kó parun bọ́wọ́ ara yín. àìdùn bẹ́ẹ̀ ni bìmánà anfus ẹ̀mí yín. torí pé téèyàn bá mu gbó ọwọ́ tó fi mu gbó kò sí ìnira tí ó bá. tó o bá mu sìgá ọwọ́ tó fi ń fà á kò lè rí ìnira kan. àmẹ́mí rẹ̀
ẹ̀mí rẹ òun ni ó ṣe kíni òun ni ó máa rí ìnira. Èdè Lárúbáwá dáa púpọ̀ Ọlọ́run gangan mọ̀ọ́mọ̀ àyà yìí wá wo bọ́lọ́run ti gbé ọ̀rọ̀ kalẹ̀ ńbẹ̀ ó rí i pé Ọlọ́run ti ṣe ó ti àsáfà anfus yẹn ni pé wala tahluku bi aidikum anfusakum ila tahaluka. Títóbi Ọlọ́run ọba tó mọ̀ ju gbogbo ayé lọ yẹn ni pé alukurani ń sọ ń bẹ fún wa yìí pé anfusu ń bẹ yẹn aidikum ń bẹ yẹn ẹ̀mí yín ẹ má kó parun bá ẹ̀mí yín. Ó gbọ́ ẹnjìníà wala talqu bi aidikum ila tahaluka ìyẹn ni pé ẹ má ti ẹ̀mí yín síbi tí ó kó parun bá ó sì lo ọwọ́ torí pé gbogbo ohun tó fọwọ́ ṣe ni ọwọ́ kọ́ ni ó kó bá ẹ̀mí rẹ ni ó kó parun bá. Ẹni tí mu tí ọwọ́ ni ó fi gbégbó ọtí àmọ́ wọ́n ní ò lè rí nira kankan lára ọtí rẹ̀ tí mu. So bẹ́ẹ̀ kan náà ẹni tí tó mu gbó àbọ̀ òun lo Colorado òun lo kankan ọwọ́ yẹn kọ́ ni ó rí nira tó fi ń mú nì tó fi ń fà á ẹ̀mí yẹn ni ó rí wàhálà. Ọlọ́run wá ní wala tulqu bi aidikum ila tahaluka ẹ má mú ẹ̀mí yín ẹ má tì sínú parun ẹ má fà á síbi tí ó kó parun bá ó sì lo ọwọ́. Torí pé tí máa ń sábà yà mí lẹ́nu ni pé gbogbo ẹlòmíì tí ó jáde máa ń pè sáwọn èyí ò máa ń pa Kùránì rárá ni. Ṣé wọn ní ma wọn á tún wá bọ́ táwọn ọmọ jiyàn ìyàn náà tún wá ní lálàáfíà kò ní lórí èyí tí mò ń wí kìí ṣe pé mò ń tako ẹ̀sìn mi ò sì takà fáà súnà in tó bá wọn súnà ní kó fi Kùránì tú bẹ́ẹ̀ mi bá rí síbi tí mo gbọ́ yé sí ń tú ìwọ̀n ò sì ní kálù Kùránì yí padà ìwọ náà gbọ́ ń tá àjọ wí ìgbésí làákàyè rẹ̀ ṣe ọwọ́ lọ́lọ́ ní kó má parun ní àbẹ́mi. Inna lillahi wa inna ilayhi raji'un. Aya yìí ó wà nínú Suratul Baqara náà ló wà aya 195 ìwọ náà ṣì lọ́ọ́ wò ó la tulqu bi aidikum ila tahaluka ọwọ́ ló lò àmọ́ ẹ̀mí lọ́lọ́run gbà lérò ń bẹ̀ ká mẹ́tò pé mọ́ ti ọwọ́ rẹ sínú parun ọwọ́ tí ó fi mú ṣe kó ó fẹ́ tọwọ́ bọ náà ni. Àní ntọ́lọ́wọ́n bá ń sọ mbẹ́ ni pé wala tulqu bi aidikum anfusakum ila tahaluka ó ti wá pa anfusu rẹ̀ ó fi haidu ṣe anfusu ẹ̀mí. Ẹ má kó parun bẹ́ẹ̀ mi ara yín wala tulqu bi aidikum ila tahaluka ẹ má fura yín fa ẹ̀mí yín sínú tí ó kó parun bá. Ẹ dákun ṣe àìdí yìí ń bì ṣọwọ́ ní túmọ̀ rẹ̀ abẹ́mi. Astaghfirullahi Ọlọ́run dákun ṣíjú àánú wò wá pẹ̀lú àwọn ọmọ ìyá wa nú ẹ̀sìn yìí o torí pé wọ́n bìlífù pé gbogbo tí ń jẹ́ mímọ́ ọ̀dọ̀ àwọn ló parí sí. Kódà ìwọ tó o bá ti máa ń pa súnà ó lè máa ń pa Al-Qur'an. Ẹ dákun ṣé súnà láwa fi tú èyí. Ìwọ náà gbé sí làákàyè ara rẹ sẹ́ àní la tulqu bi aidikum ila tahaluka ṣọwọ́ lọ́lọ́wọ́n bá ń wí ń bẹ́ abẹ́mi ẹ̀mí ní ń wí ń bẹ́ ó sì lo ọwọ́. Ìdí nìyẹn tọ́lọ́run fi ń sọ fún wa pé afala yatadabbaruna al-Qur'ana kí ló dé táwọn èèyàn ò lè wòye sálù Qur'an. A gbọ́dọ̀ wòye sí ni àwọn tí wọ́n lọ lánàá gbìyànjú tí wọ́n ṣe wọ́n tí wọ́n lè ṣe àwọn yẹn gbìyànjú wọ́n ṣe wọ́n tí wọ́n lè ṣe wọ́n ṣe é tán kó a jásí pé ìgbìyànjú Sheikh Bombas
Sheikh Ibn Uthaymeen nìkan láwàá jòkótì tí wọ́n sì ní tí wọ́n gùn lé tí wọ́n fi ṣe bẹ́ẹ̀. Bá a ti ń wí nísìnyí ẹlòmíì ó máa bú mi àmọ́ inú mi ó máa dùn torí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah. Kí wọ́n sì bú mi yẹn oríire ní fẹ́mi. Tó bá yẹ pé lórí gbé ọ̀rọ̀ alukurani yìí ló ń bú mi sí ọ̀dẹ̀ ẹlòmíì ó ti wá ní up sunna ṣe up rẹ̀ yìí ṣe ara wọn àfa sunna náà nísìnyí tí wọ́n ń jara wọn lógun lórí pé nìkan sọ̀rọ̀ tí ò jọmọ́ tiwọn. Àní wọ́n nítorí pé àwọn kan fẹ́ ṣòṣèlú wọ́n ti jáde kó nu súnà náà nu èso ń súnà mọ́ ṣáná bí òṣèlú ni ṣáná bí àbí wọ́n yẹ ṣòṣèlú òṣèlú kọ́ ni wọ́n ń ṣe ní Saudi táwa fi ń ro tẹ̀yìn fi ń gbowó mẹ́. Òṣèlú kọ́ ni Saudi ń play pẹ̀lú Amẹ́ríkà pẹ̀lú Israel gbogbo àwọn tó kù níbi tí kò wá ti ń gbowó. Ọlọ́run dákun ṣíjú àánú wa o la ilaha illallah. Ẹ̀sìn yìí ò lè dàrú èyí tó dá mi lójú náà ni àwa lákàn bá ti máa forí gbára wa rí ẹ̀yin àwa là ní fúnra wa ń sinmi àmọ́ Islam kò sí tí ó yigi lára ẹ̀ ẹlòmínira you are disgracing Islam. You can never disgrace Islam because Islam has already stand. Gbogbo ẹni tó fẹ́ gba yìí ní ìsìn òun fi Islam gba yìí ní o kó yìí bá Islam ọgbọ́n tí Umar radiyallahu ta'ala anhu sọ ni ó ní njọ́tà àti ìgbà Islam iyì wo ní ń bẹ lára wa Islam lárí ló kó yìí bá kó wa wà kéwù rẹ tó ké iyì tó ń rí iyì Islam ní ìwọ orí nǹkan kan rà síbẹ̀ àwa tó ń fọ́gi mọ́ à ń bàjẹ́. Ọlọ́run ní ojú èmi ò mọ̀ bí tọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ tí Ibn Uthaymeen fi ń sọ pé làwù àìnáni akíkíyáni ó ní ojú méjì tó confam. Àwa wí tán ìkan tí máa ń sábà ranjú pọ́n ń bàdàn bákan báyìí ó ní Al-Mubaraku parọ́ máwọn àfa wọn ó yẹ kó bọ́ta kó wá ṣe táwọ́bà ni kó tọrọ àforíjì lọ́dọ̀ àwọn. Wá gbọ́n tá ń tú yìí mo sì mọ̀ pé ìtukùtù ló ń gan tú sínú àwọn fashion rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin kò lè gẹ̀ẹ́tì ẹ̀. Èèyàn gbọ́ lárúbáwá ò túmọ̀ sí pé ó mọ̀ túmọ̀ alukur'an ẹ̀bùn Ọlọ́run ni o ètò Ọlọ́run ni o. Ànípínlá tó lè kú bí aidikum ila tahaluka alẹ́ ẹ má fa ẹ̀mí yín lọ bí tí ó kó parun bá ìtumọ̀ àyà inú àmọ́tẹ́lẹ̀ máa ọ̀rọ̀ ni ẹ má kó parun bá ọwọ́ ara yín ẹ má fọwọ́ ara yín wá parun fúnra yín ṣé túmọ̀ ẹnu. Má kó parun má fa ẹ̀mí rẹ lọ bí ìparun lọ bí tí ó kó parun bá má fúnra ẹ wọ ẹ̀mí ẹ má sọ ẹ má useless ẹ̀mí yẹn torí ẹ̀mí yẹn pàtàkì Ọlọ́run lo ẹ̀mí yẹn ọwọ́ ló sì ló ń bẹ̀. Kí wọ́n lè mọ̀ pé èdè Lárúbáwá ni ó fẹ̀ púpọ̀ àwọn ò láàmà o àláàmà o torí tí wọ́n sọ nísìnyí pé àfáà yẹn kí ni takasusu ẹ̀ kí ni area tó specialize lé lórí ètí ó mú dání nù ó wá ń fẹ́ máa jiyàn pẹ̀lú àwọn dókítọ̀ sọ̀rọ̀ ẹnìkan tí ò ní nǹkan kan òun náà wá ń sọ̀rọ̀ ok ó gbé ọ̀rọ̀ dókítọ̀ kalẹ̀ ní torí Ọlọ́run kan ò mọ dókítọ̀ Ọlọ́run ò mọ doctorate Ọlọ́run ò ní béèrè doctorate lálùkìyámà inna akramakum inda Allahi atqakum ẹni tọ́lọ́run ọba mọ̀ tó pàtàkì náà lẹni tí bẹ̀rù Ọlọ́run pọ̀ lára ẹ̀. So doctorate tí yóò bá fi bẹ̀rù Ọlọ́run ọba lò kí lọ́lọ́run fi ṣe. Ibùnú àwọn sàhábà ta ló gba doctorate nínú wọn àwọn tàbàín ta ló gba doctorate nínú wọn àwọn tàbàín ta ń gba doctorate nínú wọn Imam Bukhari Muslim Tirmidhi Ibn Majah Abu Dawud Nasa'i àti gbogbo àwọn tó kù ta ń gba doctorate nínú wọn tá a wá sọ doctorate di champion. Ìyẹn fi hàn pé al-ilmu lillahi Ọlọ́run ló ní mímọ̀ àmọ́ ká wá báwọn tí wọ́n wá náà ti wá
ẹni tí gbogbo ayé ń sìn lónìí tó develop Microsoft tá ń lò yìí kò mọ lọ sí jamia Bill Gates kọ́ lẹ́ ń pè kò mọ lọ jamia ó sì develop táwọn professor ò rí ṣe ó develop tí doctorate ò rí ṣe àwọn doctorate àtàwọn tí wọ́n gba professor wá dẹrú ẹ̀ ó sì tara bẹ́ẹ̀ ó wà nínú àwọn tí wọ́n lówó jù nínú ayé tó fi wá di pé kò sí ní tó fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ tó fẹ́ ní nímọ̀ àfi kó o tún gba ọ̀dọ̀ Bill Gates kọjá pẹ̀lẹ́kọ̀ọ́ rẹ̀ kò mọ lọ jamia tá a máa sọ yìí pé a máa fi ọmọ secondary school a máa fi wé ọmọ university àní Bill Gates ń kọ́ kò lọ university àmọ́ lónìí nínú ayé táwa yìí kò sí ní tó fẹ́ kà nínú ìwé rẹ tó o bá ti bá a dórí pé o lo software ìwé rẹ ò wúlò kódà níbi ayé tá a dé nísìn kódà tíra ti wà ń bẹ ẹnìkan yìí náà sì ni kò lọ jamia kò lọ yunifásitì ẹ dákun ẹ bá wa béèrè àwọn Janja Clouseau àwọn Aristo àwọn Lini yunifásitì wo ni wọ́n lọ ìmọ̀ wọn la sì ń lò Ọlọ́run fún wọn ní ìrònú tó lágbára ìrònú wọn náà là ń kọ́ là ń graduate lé lórí là ń kọ́ project lé lórí là ń gba professor lé lórí là ń gba kíní kan lé lórí. tọ́lọ̀ ń bá fáwọn èèyàn nímọ̀ tó yẹ pé ìmọ̀ wọn làwọn wá fi ń gbapò a máa túmọ̀ sí pé doctorate yẹn náà àgbà látara àrònú àwọn tí ò ní doctorate abẹ́rẹ́ àwọn philosopher tí wọ́n lọ ni school bo ni wọ́n lọ Aristo ń bo ló ti lọ kàwé àwọn Janja Clouseau ń bo ni wọ́n ti kàwé ilé ẹ̀kọ́ wo ni wọ́n lọ gbogbo àwọn onímọ̀ ńláńlá tí wọ́n jọ̀jọ̀gbọ́n nú ayé àbí ìgbà wo ni yunifásitì gan bẹ̀rẹ̀ gan ìgbà wo ló bẹ̀rẹ̀ gan lóòótọ́ ó ti pẹ́ náà ọjọ́ ti gùn torí pé yunifásitì tó dàgbà jù láyé Áfíríkà yìí náà ló wà a máa ka ẹ ní èjì ẹ̀ta ká tó jáde kúrò láfíríkà. torí a máa ka Kairawani a máa ka Azhari a tún máa ka kan mo gbàgbé ó kọ ẹ̀ kéwù sì ni gbogbo wọn fi bẹ̀rẹ̀. náà níbi tá a wí ní ìsìn ẹ̀mí lọ́lọ́wọ́n bá pè é kò pé lọ́wọ́ ká wá padà sínú tafsiril Qur'an lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n kọjá tó wà nù náà masha Allah masha Allah masha Allah masha Allah àfáwà Ibnu Athiya òun gan sọ fún wa pé wà ma'ana bayna yadi rahmatihi pé ìtumọ̀ rẹ̀ ni pé amama ni'matihi níwájú dẹ̀ra Ọlọ́run ọwọ́ lọ́lọ́run abásí ló ń bẹ. àmọ́ mi ò ní yà ń bẹ̀ yẹn púpọ̀ because ibi tó gùn ni kò lè yẹ lómi bí ọ̀rọ̀ Mudirul Markaz bàbá ní èmi ni mo jẹ̀bi tí mo ń bá wọn sọ̀rọ̀ mi ò mọ̀ pé kò yé wọn. mo rò pé ńgbà tí wọ́n gba doctorate tí wọ́n ní professor tí wọ́n jẹ́ mo rò pọ̀rọ̀ ó yé wọn ni mo yẹ̀ ṣe wá rí pé ọ̀nà wọn jìn. èmi ò bú àwọn professor mo mú tí bàbá sọ wá ni o èmi kọ́ mo wí o àmọ́ ẹ jẹ́ ká lọ sínú tafsir tó jẹ́ tafsiri àwọn àfa pé kí làwọn àfọ ń tafsiri kí ni wọ́n tú lórí innal ladhina yubay'unaka innama yubay'una Allaha yadullahi fawqa aydihim innal ladhina yubay'unaka innama yubay'una Allaha yadullahi fawqa aydihim ya àwọn tí wọ́n ṣàdéhùn pẹ̀lú rẹ̀ Ànábì innama yubay'una Allaha innal ladhina yubay'unaka ọlọ́run láwọn tí wọ́n gbé àdéhùn pẹ̀lú rẹ̀ Ànábì innama yubay'una Allaha wọ́n gbàdéhùn pẹ̀lú Ọlọ́run ẹbá ní
àmẹ́n tó dájú ni pé yadullahi fawqa aydihim ọwọ́ ọlọ́run abá ṣe kí ni ó ń bẹ lókè ọwọ́ wọn kí wá nìtumọ̀ ọwọ́ ọlọ́run ẹ jẹ́ àwa lọ sọ́dọ̀ àwọn afọ́n tafsiri lẹ́yọ kankan náà tá a bá lọ sọ́dọ̀ àfáwa nínú tafsiri tí wọ́n ń pè ní at-tafsiri al-muyassar ká bẹ̀rẹ̀ láti bẹ̀ nígbà táwọn ń tú àyà yìí àwọn ò sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ wọ́n kàn ní bil Hudaybiyah ala al-qital pé innama yubayi'una Allaha tọ́lọ́wọ́n bá wí ni pé yadullahi fawqa aydihim ìtumọ̀ bí tí mo fẹ́ lónìí ó ní ìtumọ̀ rẹ̀ ni pé fahuwa ma'ahum ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wọn yasma'u aqwalahum ó sì ń gbọ́ àdéhùn tí wọ́n ń wí wa yara makanahum ó sì máa yé ibi tí kó àwọn wà tí wọ́n ti ń wí wa ya'lamu dama'irahum ó máa ti ń bẹ lọ́kàn wọn wa dhawa'irahum ó sì máa ti ń bẹ níta wọn ó máa tí wọ́n ń fi bọ́dì sọ ó máa tí wọ́n ń sọ síta ọlọ́run sì máa tó wà lọ́kàn ó ní ìtumọ̀ rẹ̀ nìyẹn nínú tafsir al-muyassar tá a bá lọ sínú tafsir Sa'di àwọn àfáà táwọn wíyà àfáà súnnà ni wọ́n nígbà tó ń fẹ́ tú ó ní yadullahi fawqa aydihim ó ní háì ìtumọ̀ rẹ̀ ni pé ka'annahum bay'u Allaha ó dàbí ìgbà tí wọ́n ń ṣàdéhùn fún ọlọ́run wàsọ́fà uhu bìtìlìkẹ́l mubaya'a tí wọ́n wá ń bọ ọlọ́run lọ́wọ́ ó dàbí ṣàpọ̀ òun fi wé ó dàbí àfàwa ni wàkúlù àdìhì lisiyadati taqidi wa taqwiya gbogbo eléyìí tá a wí o àlékún ni láti fi kan pa ọ̀rọ̀ kọ́rọ̀ nílé lágbára ìwà amúlùhùn alẹ́ wà fáyì bìyà ìtọ́lọ̀ ń fẹ́ ṣe ni pé ó fẹ́ gbé wọn sórí àdéhùn ni àdéhùn yẹn ló ń gbà lérò tá a bá lọ sínú tafsiri Tantawi tá a pè ní alwasitu Tantawi tá a bá lọ wọ́n táwọn wí ń bẹ̀ pé yadullahi fawqa aydihim àwọn náà gbà pé siyada fi ta'khidi wujubil wafa'i láti fi pé àdéhùn yẹn ni wá gbọ́ àfa yìí wá ń ṣàlàyé nínú tafsir pé wa madhhabu salaf ojú ọ̀nà àwọn sálàfù tá à ń pariwo nì fi hadhihi al-aya lórí àyà yìí gangan wa amthali min ayati sifati àtàwọn irú àyà tí wọ́n bá jọ nínú àwọn àyà tó ròyìn ọlọ́run annahu yajibu al-imanu biha túláàsì ni fún wa ká gbà á gbọ́ wa tafwidu ilmi ma'anaha al-murad ká sì lọ ìtumọ̀ tí wọ́n gbà lérò ń bẹ ní ká wá túmọ̀ ẹ̀rí kì í ṣe pé ká wá tú pẹ̀lú bó ti wà ń pé ọwọ́ yẹn náà la gbọ́dọ̀ ṣe kí ni gbogbo orun tó bá rí bẹ́ẹ̀ ni tafwidu ilmi ma'anaha al-murad a wá ìtumọ̀ rẹ̀ pé kí lọ́lọ́run ń wí ń bẹ̀ ṣọwọ́ ló gbà lérò ni àbókan lo ọwọ́ láti fi sọ nǹkan mi ó ní wa tarku ta'wiliha ma'a tanzihi ta'ala an haqiqatiha àfáàní ààyèrà láti máa lọ́rọ̀ yẹn ń bẹ̀rẹ̀ láti fi ṣe àfọ̀mọ́ ọlọ́run an haqiqatiha kú òǹbi ojúlówó tí ń jẹ́ tènìyàn listihalati mushabahatihi torí pé kò ṣeé ṣe kọ́lọ́hun ọba jọba àti ríhun ọlọ́run ò lè ju àwọn hawadith àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ torí pé innahu qadimun ọba láyéláyé ni la yakunu kal haditha kò lè dàbí tó ṣẹ̀ ó ní kama qala subhanahu gẹ́gẹ́ bí ọlọ́run ọba fúnra rẹ̀ ti sọ yìí pé laysa kamithlihi shay'un wa huwa as-sami'u al-basir kò sí kinní kan tó dàbí àfijọ́ ọlọ́run àmọ́ as-sami'u al-basir ọba yẹn ń gbọ́ ó sì ń rí kò sí tó wá kàn wá ká wá sọ pé ó lójú a gbọ́dọ̀ dúró lórí pé ọlọ́run ń gbọ́ ó sì ń ṣe kí ni ń rí ìyẹn túmọ̀ sí pé yasma'u bila udhini ó ń gbọ́ láì létí ó sì ń rí láì lójú. àfààní
àmọ́ àwọn nǹkan tí wọ́n jẹ́ al-khalafa madhhabuhum ta'wil hadhihi sifati àwọn tí wọ́n dé lẹ́yìn ojú ọ̀nà tí wọ́n ní pé káwọn máa lọ àyà yìí wọ́n ala ma'na yaliqu bi jalalihi so wọ́n wàá lọ ta'wil hadhihi sifati ala ma'na yaliqu bi jalalihi wọ́n wàá mú ọwọ́ ni wọ́n pè ní agbára wọ́n pè ní okun wọ́n pè ní ìrànlọ́wọ́ kama yuqalu gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ nú èdè Lárúbáwá pé al-yadu fi hadhihi al-mas'ala li fulanin tá a bá sọ bẹ́ẹ̀ pé al-yadu fi hadhihi al-mas'ala li fulanin ìyẹn ni pé lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí o lágbájá ló borí ń bẹ̀ lágbájá lórí ìrànlọ́wọ́ ń bẹ̀. naam àfáàní awil ma'ana tàbí ká sọ pé yadullahi ọwọ́ Ọlọ́run ni biliwafahi bima wa'adahum min al-khayri wan nusrati fawqa aydihim ríran lọ́wọ́ tọ́lọ́run ń ṣàdéhùn ràn lọ́wọ́ fún wọn tó gbàdéhùn fún wọn yẹn ìtumọ̀ ẹ̀ náà la fi ń sọ wípé yadullahi ọwọ́ Ọlọ́run ń bẹ lórí ọwọ́ wọn ìyẹn fi hàn pé Ọlọ́run náà ti ṣàdéhùn fún wọn. àwọn àfáà ntí wọ́n gbà wá fún wa nù ni náà ẹ jẹ́ wá tafsiri al-Baghawi àfáà súnnà ni ìmáàmù súnnà ni nígbà táwọn fẹ́ tú àyà yìí wọ́n ní yadullahi fawqa aydihim àwọn ní yadullahi fawqa aydihim nígbà táwọn náà máa tú wọ́n ní àwọn tiẹ̀ máa wọn àtàn kan wá àmọ́ àwọn àtàn ní ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ wọ́n ní yadullahi fawqa aydihim wọ́n ní qala ibn Abbas radiyallahu ta'ala anhu wọ́n lọ́mọ Abbas sọ fún wa wípé ma yadullah bil wafahi bima wa'adahum min al-khayri fawqa aydihim yadullahi tá ń sọ ni òun náà ni bil wafahi pẹ̀lú pípé àdéhùn tọ́lọ́ ń pé fún wọn minal khayri pé òun ó ṣe wọ́n lóore fawqa aydihim lókè ọwọ́ wọn ni. Naam afáwa Sudiyyi òun ní kanu ya'khudhuna biyadi rasulillah ó láwọn ẹni wọ̀nyí wọ́n mú ọwọ́ òjíṣẹ́ Ọlọ́run dání wa yubayi'unahu wọ́n wá ṣàdéhùn fún ó wá ní wayadullahi fawqa aydihim fil mabaya'a ọwọ́ Ọlọ́run bá ń bẹ lókè ọwọ́ wọn níbi àdéhùn wọn ni àdéhùn náà ni wọ́n ṣe ń ṣe. àfáwà al-Kalbi òun ní ni'matullahi alayhim fil hidayah ó ní ìdẹ̀ra Ọlọ́run bá ń bẹ fún wọn níbi pọ́lọ́run fi wọ́n mọ̀nà fawqa ma sana'u min al-bay'a lókè àdéhùn tí wọ́n ń ṣe ni o tí wọ́n ń ṣe. Tafsir Ibn Kathir tó yẹ kó ń gan àwọn àfáà súnnà ni wọ́n kúndùn jù ẹ wá gbọ́n tó sọ ó ní yadullahi fawqa aydihim ó ní àì ìtumọ̀ rẹ̀ ni pé huwa hadiru ma'ahum Ọlọ́run ọba wà ń bẹ pẹ̀lú wọn yasma'u aqwalahum ó ń gbọ́rọ̀ wọn wa yara makanahum ó sì rí àyè wọn wa ya'lamu dama'irahum wa dhawa'irahum ó mọ̀ tí ń bẹ lọ́kàn wọn ó sì mọ̀ tí wọ́n ń wí ta ó ní fa huwa ta'ala huwa al-mubayi'u bi wasitati rasuli Ọlọ́run ọba wa ń lo òjíṣẹ́ rẹ̀ láti fi ṣàdéhùn pẹ̀lú wọn kàkáólì yìí gẹ́gẹ́ bọ́lọ́hun ti sọ wípé inna Allaha ashtara minal mu'minina anfusahum wa amwalahum ṣáà lọ́lọ́run mú owó ó lọ fi rà á ni abẹ́ ẹ̀gbọ́ nígbà tálùkù á ní sọ fún wa pé inna Allaha èyí tó dájú ni pé Ọlọ́run ọba ní o ishtara minal mu'minina anfusahum ó ti ra ẹ̀mí àwọn mùmìnì lọ́wọ́ wọn àtowó wọn máa gbá ó níbi anna lahumul janna pé àlìjẹ́nà ní fún wọn kí ni túmọ̀ rẹ̀ ìyẹn ni pé inna Allah ashtara minal mu'minina anfusahum wa amwalahum Ọlọ́run ó ti fi ṣe pàṣípààrọ̀ fáwọn mùmìnì pé owó wọn tí wọ́n bá ná àtẹ̀mí wọn
tí wọ́n bá lò sójú ọ̀nà ọlọ́run bí anna lahumul janna bali janna ni wọ́n fi gbà ẹ dákun ṣé ọlọ́run mú owó ni ó wá ra ẹ̀mí wọn tàbá ní ìṣàrá owó lèyìn ó fi rà ṣáwà lọ́lọ́ mówó lọ ọjà ó lọ ra ẹ̀mí àwọn mùmínì ni ó kàn lo ìṣàrá kó lè yé wa ní ìyẹn ni pé ọlọ́run ọba ó fi àlìjẹ́nnà ṣe pàṣípààrọ̀ fún ẹ̀mí wọn àtowó wọn tí wọ́n bá ná lálùkọ́ nípa step ṣìrú bí báyìí kó ó yẹ jẹ́ kínú yín máa dùn pẹ̀lú owó tẹ́ ẹ ṣe pẹ̀lú ọlọ́run wàdálíkà huwa al-fawzul adhim tó rèrè tó tóbi ni èrè tó tóbi ni kéèyàn lo ẹ̀mí ẹ̀ sójú ọ̀nà ọlọ́run èrè tó tóbi ni kéèyàn lo owó rẹ̀ sójú ọ̀nà ọlọ́run ló fi jásí pé gbogbo ẹni tí ń ná tọ́rọ́ tí ń ná kọ́bọ̀ lórí bá a ti ń jíṣẹ́ ọlọ́run yìí wọ́n ní mọ̀ọ́sì láéláé gbogbo ẹni tí ń ná tọ́rọ́ tí ń ná kọ́bọ̀ lórí bá a ti ń ṣe yìí tá à ń jíṣẹ́ ọlọ́run ọba yìí ní kọ̀rọ̀ ni ní gbangba ni wọ́n ní wá owó tì láyé gbogbo ẹni tí ń bá ná tọ́rọ́ tí ń ná kọ́bọ̀ lórí bá a ti ń ṣe àti ń tá à ń ṣe yìí ọlọ́run ọba ò má jẹ́ pàdánù láyé má jẹ́ pàdánù lọ́run Kùránì ló wí bẹ́ẹ̀ káwá ní ọlọ́run ọba ra ẹ̀mí àwọn mùmínì ó wá sanwó fún wọn bí gbàtà bá ní ọlọ́run níta lẹ́ni tí ó ya ọlọ́run lówó ṣówó ní ń sọ ni àbó ń sọ pé ta ni ó ṣe dáadáa sójú ọ̀nà ọlọ́run kóhun ọlọ́run padà wá san lẹ́san tó ju owó rẹ̀ tó ná síbẹ̀ lọ bí ọlọ́run níta ni ó ya ọlọ́run lówó ṣọlọ́run máa ń jẹ gbèsè tí máa yáwó ni ṣọlọ́run máa ń jẹ gbèsè ni tí máa yáwó ọwọ́ tọ́lọ́run ni ó ti yáwó ó lò bẹ́ẹ̀ ni kó lè bá a yé wa pé bá a bá yáwó wọ́n máa ń san padà ni ká lè lámọ̀dájú pé a ní ná owó ní fún ọlọ́run kọ́lọ́ mọ̀ sàn wálẹ̀ sàn rẹ̀ ló ṣe níta lẹ́ni tí ó yá ọlọ́run mọ́ńdàlẹ́bí yukiridu lọ́hà kọ́rúdọ́n hasan wágbọ́ fàyúdọ́ ìfàhù àdàáfà mùdọ́ àfà kó ń wá fún un láti pèlè rẹ̀ ṣọ́lọ́n fẹ́ yáwó lọ́dọ̀ rẹ̀ ni àbọ́lọ́n fẹ́ ní kó jèrè káyàmẹ́ ní ayé ọlọ́run lówó ọlọ́run náà máa jẹ gbèsè ó jẹ gbèsè ní ọlọ́run jí ó tètè yé gbogbo wa kọ́lọ́n kó ṣíjú àánú wa Ibnu Kathiri sọ bẹ́ẹ̀ ó sì lọ mú àyà wá ó fi jẹ́rìí àyà yìí ká lè mọ̀ pé kìí ṣe ọwọ́ ní ìtumọ̀ rẹ̀ ẹ̀wá àyà tó lọ mú wa irú àwọn ìròyìn bá ní kìí ṣe pọ́lọ̀ wọn bá ń gbà lérò pẹ̀lú ń tà ń ríhun ó fi ń bá wa sọ̀rọ̀ pé bí èèyàn bá yáwó àfi kó san gbèsè ní padà ọlọ́run wá níta lẹ́ni tí ó yá ọlọ́run lówó torí pé ó mọ̀ pé tá a bá yá àyàn lówó á máa retí ìgbà padà rẹ̀ bọ́n bá sì yá wa tí wọn bá san kò sí ń tà lè fi gbà á bí ọmọ ènìyàn burú sí àwọn mùmínì wá ní ìgbàgbọ́ pé bó bá jẹ̀yàn lówó láyé tó o bá sọ ó sọ lọ́run torí ò ní rọ́nà lọ kódà wọ́n ní ọkàn mùmínì ni wọ́n pè ó kódà kó kú sójú ogun wọ́n sọ ọkàn rẹ̀ kọ́ ní ọ̀nà àlìjẹ́nnà ni tí àtàyò kò dọ́ ánìhùdé ìlú àfìgbà tí wọ́n bá san gbèsè rẹ̀ tó jẹ lànàbí fi máa fúnra rẹ̀ san gbèsè ẹni ó bá kú lójú ayé rẹ̀ ìyẹn ni wọ́n ní fọlọ́nṣọ́lẹ́bí ló pànẹ́bì kú ẹni tó ń bá wọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ san gbèsè tí ò bá lówó tó kú tí ó bá wọn san gbèsè wọn ó sì tún kárámọ̀ ebi ló kọ́kù ó jẹ gbèsè kú la ilaha illallah ọlọ́run kó ṣíjú àánú wa látara àwọn àdìsù náà ni ó àdìsù náà ni ó bí irú àdìsù ọlọ́run ó kẹsẹ̀ sínú náà iná ó máa jóun tí wọ́n bá wá gbé wọn abẹ́rẹ́ pé ìjà nínú àwọn sálàf tó sọ yí pé tí ó gba sánàdù wọlé ẹ wo bí làákàyè tí wọ́n ń lọ mo wá ń sọ fẹ́ni tó wí bẹ́ẹ̀ tó béèrè pé sọ fẹ́ni yẹn wí pé alukur'an huwa sanadul hadith alukur'an huwa sanadun lil hadithi as-sahih tá a bá ṣàfitì àdìsù sálùkùránì tí ò bá ti gbà kó lálàáfíà màá má pèjúwe rẹ̀ wá tá nẹ́bí bá ń sọ̀rọ̀ ẹ máa gbọ́ summa tala hadhihi al-aya ó sọ̀rọ̀ yìí tán ó wá mú àyà yìí wá
bí ngbà tí ń sọ pé ẹ wojú ọ̀nà yìí ojú ọ̀nà mi rèé o ojú ọ̀nà kan rèé tó rọ́ ni o tààrà ni àwọn ọ̀nà tó kù yìí ọ̀nà èṣù ni o tàlá adìhìl àyà ó sì mú àyà wá anabi ò lè sọ tí ó máa yapa Kùránì àmọ́ wọn ò ní gbà á torí pé kò yé wọn kọjá bá nì nígbà tá anabi sọ̀rọ̀ nbì kan ó ní sakata an ashiyaha rahmatan lakum ghayra nisyanin Ọlọ́run dákẹ́ níbi àwọn nǹkan eríṣiríṣi tí ó sì gbàgbé ẹ má wá di ń pa rẹ̀ summa tala ó sì káyà yìí pé wa ma kana rabbuka nasiyan bá di sọ anabi tó lálàáfíà bíi tí ma wánu ló fi jẹ́ pé alukur'anu wa sanadun lil hadithi as-sahih nígbà tí ẹnìkan mú àdìsù wa bá nàbì rí Ọlọ́run ìyá wa Aisha sọ fún wa pé man za'ama anna rasulallahi sallallahu alayhi wa sallam ra'a rabbahu qad a'zama ala Allahi al-farya béèyàn bá ròyìn pé tí ń sọ pé òjíṣẹ́ Ọlọ́run rí Ọlọ́run ẹni yẹn ti dáadáa parọ́ ńlá mọ́ Ọlọ́run li qawlihi ta'ala torí pé Ọlọ́run sọ fún wa wípé la tudiriku al-absar wa huwa yudiriku al-absara la tudiriku al-absar ẹ wo bá Al-Qur'ani ṣe ń jẹ́ sánàdù fún kíni o fún hadith tó lálàáfíà ìyá wa Aisha ńgbà tó gbọ́ pé wọ́n mú àdìsù kan wá pé gbogbo ẹni tí nbàdàn ká àdìsù yẹn ní Bukhari o wọ́n bá mi wo volume 1 mi báyìí pé bẹ́yàn bá kú táwọn èèyàn rẹ̀ bá sunkún ẹkún yẹn wọ́n sọ díyà wọ́n wá máa fi á jẹ òkú ni Aisha sì sọ yìí pé irọ́ ni pé kò sí ní tó jọ ẹ̀rí wo ló mú wá ń jọ náà ó ní ṣé wọn ka Al-Qur'ani ni ó lá nàbí ò sọ bẹ́ẹ̀ rí láyé wọn sì torí ẹ̀ pa àdìsù yẹn rẹ́nu Sahih Bukhari wọ́n tún mú wá bẹ́ẹ̀ Aisha sì ni wa an laysa lil insani illa ma sa'a wa anna sa'yahu sawfa yura alla taziru waziratun wizra ukhra Ọlọ́run ò ní fi ya ìwà tẹ́nìkan wù kó wá fi jẹ lómi ìwà tẹ́nìkan wù kó fi jẹ lómi n bá rí gbélé mo kàn ní kí n wo bóyá mo lè láǹfààní ó wà ní Sahih Muslim náà pé ẹnìkan kú ọ̀tọ̀ lẹ́ni ó kú ọ̀tọ̀ wá lẹ́ni ó ké wọ́n á ní ìyàwó máa jẹ olúwa rẹ̀ ó wà ní volume 2 ní Sahih Bukhari kódà mo máàkì ẹ̀ gan ni èmi kan gbé Bukhari sílé kéka o ẹnu díẹ̀ táwọn èèyàn bá kọ sínú tírà tó kà ní òmùdá ni o báwa bá ń ka tírà tá a bá ka kíní kan tí wọ́n bá ló wà ní Bukhari á wà lọ bóyá ń bẹ́ńbẹ́ ó mọ́dún tí mo ti dá yìí ni. wájá kí n ka àdìsù ni wọ́n ní mo fẹ́ bẹ̀rẹ̀ láti bí báyìí kí n sáré mú àdìsù ni wá ká sáré fúnra wa jọ gbọ́. Naam ó ní jalastu àdìsí yẹn ó fẹ́ gùn díẹ̀ torí pé kò pẹ̀lú tọ́pìkì wa tí àbíkáfílẹ̀ ká bá sì ká ní ìsìn náà èmi rò gbà ó kàn pé Bukhari jáde ní o kò rí nǹkan kan kàjáde nínú rẹ̀ kò rí nǹkan kan kàjáde nínú rẹ̀ ó dà jẹ́ kí n wá mú wa. náà wọ́n ní àdásánà yẹn pọ̀ díẹ̀ ó ní akhbarana bunu Jurayj qala akhbarani Abdullah bun Ubaydillah bun Abi Mulaika ó ní qala tuwufiyati ibnatun li Usmana wọ́n ní ọmọ obìnrin kan tó jẹ́ ọmọ Usman ọmọ yẹn kú ọlọ́mbà ayọ́nu sí bí Makka nílùú Makka wọ́n ní wajihina linashadaha wa hadaraha bun Umar àwa wá láti wá bẹ̀ nígbà adé Umaru náà ṣe kíni o Umaru náà wá bẹ̀ Ibnu Abbas náà ń bẹ̀ ọlọ́mbà wa ṣe kíni kó bá wa yọ́nú sáwọn méjèèjì afa tí ń sọ̀rọ̀ Ibnu Jurayj ó ní wa inni la jalisun baynahuma ó ní mo jókòó láàrin àwọn méjèèjì aw qala jalastu ila ahadihima tàbí ká sọ yìí pé ó lóun jókòó súnmẹ́nìkan
lẹ́gbẹ̀ẹ́ nìkan nù wọn ó ní summa jaa al-akhar ó lẹ́lòmíì wá dé fajalasa ila jambi ó wá jókòó sẹ́gbẹ̀ẹ́ mi ni mo fi wà láàrin àwọn méjèèjì ó ní faqala Abdullah ibn Umar radiyallahu anhuma Abdullah ọmọ Umar wá sọ báyìí li Umar bun la Amri bun Usman ó sọ fún Amru ọmọ Usman bí ala anil buka ṣó ní dákẹ́ ẹkún ni ìyẹn túmọ̀ sí pé Amru ọmọ Usman ń sunkún òun wá ń sọ pé èyí ṣe tó dákẹ́ ẹkún wàá máa gbọ́ ó ní fa inna Rasulallah sallallahu alayhi wa sallam qal ó ní nítorí pé òjíṣẹ́ Ọlọ́run sọ wípé innal mayyita bí wọ́n ti kọ́ síbẹ̀ nù o torí pé nínú èdè lugọ ẹni tó ti kú ní al-mayyitu ẹni tí ò tí kú ní al-mayyitu gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà yí pé wa man kana dha ruhin fadhalika mayyitun wa mal maytu illa man ila al-qabri yuhmalu man kana dha ruhin ẹni tó bá sì lẹ́mi lára fadhalika mayyitun òun ni wọ́n ń pè ní al-mayyit wa mal maytu tààlà ń pè ní al-maytu illa man huwa ibn ila al-qabri yuhmal òun lẹ́ni tó ti kú tí wọ́n ń rú lọ́nu sáré àmọ́ wọn wá máa yọ maytu ni wọn máa yá mayyitu lò lọ́dọ̀ Lárúbáwá fún al-maytu mayyitu alàyè ní jẹ́bẹ́ mayyitu ló kú àmọ́ wọn máa yá òkú lò fún al-mayyitu tẹlifíṣàn àwọn tún ní màá wá yà kọ́ lọ́nu Kùránì nísìn náà so wà ní dákẹ́ ni ó ní nítorí pé Ànábì sọ yí pé sallallahu alaihi wasallam innal mayyita la yu'azzabu bi bukai alihi wípé tó kú bá kú wọn a máa fi yá jẹ òkú ni torí àwọn ará ẹkún táwọn ará ilé ẹ bá sùn faqala Ibn Abbas radiyallahu anhuma wọn ní Ibn Abbas wá sọ báyìí Ọlọ́run bá wa yọ́nú sáwọn méjèèjì ó ní qad kana Umar radiyallahu anhu yaqul ba'da dhalika thumma haddatha ثم صدرت مع عمر رضي الله من مكة حتى إذا كنا بالبيضاء إذ هو بركب تحت ذل السمرة فقال إذا فانصر من أولاه الركب فنظرت فإذا سعيب فأخبرت فقال عضوه لي فرجعت إلى سعيب wọ́n mú àdìsù yìí wá wọ́n ti mú àwọn ìtàn míì wá tí ò ní ṣe pẹ̀lú tí mo fẹ́ wí tí mo ṣáà fẹ́ lò ní pé àwọn ẹni tí wọ́n ló dé yẹn wọ́n dé sọ́dọ̀ Amirul Mu'minina wọ́n wá ní falamma usiba Umar nígbà tí irú ìṣẹ̀lẹ̀ yìí náà ṣẹlẹ̀ sí Umaru náà sì gbà wípé èèyàn ò gbọ́dọ̀ sunkún tó kú bá kú irú ìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀ sí wọ́n wá ní dákàlà Su'aibu yabki Su'aibu wá wọlé ń wá ń sunkún ìyẹn ni pé lamma usiba Umar nígbà tí wọ́n pa Umar Su'aibu wá wọlé ń wá ń sunkún yakulu wa akhah wa asahibah ìyẹn fi hàn yí pé lásìkò yẹn astaghfirullah ọmọ Umaru kan kú in tó ṣẹlẹ̀ sí ni ó wá ń dùn arákùnrin tí bí òun Su'aibu wá ń ké Umaru wá ní ya Su'aibu atabuki alayya ó wá ń sunkún torí tèmi ni ìyẹn ni pé nígbà tí wọ́n ìgbà tí ó kọ̀ bá tí ó di pé nǹkan ṣe tó yẹ pé ó lè mẹ́mí yẹn dá nígbà náà ó wá ń torí pé òjíṣẹ́ Ọlọ́run sọ pé innal mayyita la yu'azzabu ba'di bukai alihi alayhi wọ́n a máa fìyà jẹ òkú nítorí ẹkún táwọn ará ilé ẹ̀ bá sun qala Ibn Abbas radiyallahu anhu Ibn Abbas tún wá sọ yìí pé falamma mata Umaru nígbà tí wọ́n ṣá Umaru lọ́gbẹ́ ni mò ń sọ yẹn o wọ́n ṣá Umaru lọ́gbẹ́ ńgbà yẹn ni wọ́n fi ní usiba Umaru kìí ṣe pé bóyá nǹkan ṣe ọmọ rẹ̀ òun gan ni nǹkan ṣe so wọ́n wá ń bá a ké òun náà tún wá ń sọ fún wọn pé rárá wọn yẹn bá yẹn sunkún o torí pé òun wò kó ti fẹ́ kú wọn wá nígbà tí Umaru wá kú tóun fúnra rẹ̀ wá kú
wọ́n wá ní zakartu dhalika la Aisha Ibnu Abbas wá ní wọ́n wá sọ ọ̀rọ̀ yìí fún Aisha kọ́lọ́mbà wa yọ́nú sí ẹ̀gbọ́n tí Aisha wí ni ó ní yarhamullahu Umara ọlọ́run kó bá wa kẹ́ Umaru o wallahi ma haddatha rasulullah sallallahu alayhi wa sallam mo fọlọ́run ọba búra òjíṣẹ́ ọlọ́run ò wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n wí ìta kálẹ̀ yìí ó ní mo fi ọlọ́run ọba mi búra bójíṣẹ́ ọlọ́run ọba ò sọ wípé inna Allaha la yu'adhib al-mu'mina bi bukai alayhi pé ọlọ́run ó máa fi ìyà jẹ múmìnì nítorí ẹkún tára alẹ́ ẹ̀ ń sun mo fọlọ́run búra ànábì ò wí bẹ́ẹ̀ o ó ní lakinna rasulallah àmọ́ ń tó jíṣẹ́ ọlọ́run ọba wí ni pé inna Allaha la yazidul kafira azaban bi bukai alayhi ọlọ́run ó máa fìyà jẹ káfìrí pẹ̀lú ẹkún àwọn ará alẹ́ ẹ̀ ó lànàbí ò wí bẹ́ẹ̀ o ó ní ta ànábì ò wí tí wọ́n wí lákọ̀ọ́kọ́ wọn o ó wá ní inna Allaha la yu'adhibul kafira adhaba wọ́n wá mú ọ̀rọ̀ yẹn wọ́n yí padà bọ́lọ̀ ó máa fìyà jẹ kèfèrí lórí ẹkún táwọn Aisha wa ní wa qalati Aisha wa ní asibukumul Qur'ana léyìí tó búra pa ànábì ò wí bẹ́ẹ̀ wọ́n tún yí ọ̀rọ̀ yẹn pé à kèfèrí ló sọ Aisha ní asibukumul Qur'ani ti tó fún yín pé wala taziru waziratun wizra ukhra bọ́lọ́hún ò ní fi yẹ ẹnìkan jẹ́ lomi kódà bẹ́ẹ̀ ni yẹn bá jẹ́ káfìrí tòun ti bẹ́ẹ̀ ṣàwọn bẹ́ẹ̀ kò yẹ kádìsù yẹn tó wà nù Bukhari mọ́ rárá torí pé wọ́n ti ní wallahi ànábì ò wí àmọ́ àwọn èèyàn ń lò dọ̀la so ẹnu bíi tí mo fẹ́ lò ń bẹ̀ náà nù kọ́lọ́ kó ṣíjú àánú wa náà wá jẹ́ àtẹ̀síwájú níbi ọ̀rọ̀ àwọn afá jáwo tafsiru mi tá a bá tún ka àti wí tafsir Ibn Kathir nísìn já tún wò bóyá tún rí tafsiru mi tá a tún lè láǹfààní ká tún mú wa èyí tá a wí yẹn náà tá a bá ka tó bá rí ìtumọ̀ tiẹ̀ ẹ já lọ sínú Qurtubi náà Imam Qurtubi radiyallahu ta'ala an ọlọ́mọba wa yọ́nú sí wọn nígbà táwọn náà ń tú àyà yìí wípé àwọn bay'atullah pé àdéhùn ọlọ́run àwọn náà ní yadullahi fawqa aydihim àfààní qila àwọn kan sọ wípé yaduhu fi thawabi pé ọwọ́ tọ́lọ́run sọ ni o fi thawabi lórí pọ́lọ́run ó san wọ́n lẹ́san fawqa aydihim bil wafa ní pé náà ló wà lórí òkè ọwọ́ wọn pé tí wọ́n bá àdéhùn tí ń ṣe òun ó san wọ́n lẹ́san tí wọ́n bá pé àdéhùn ni wàyádùú ọwọ́ rẹ̀ ní àtúmọ̀ filimunna alayhim bil idaya pé ọlọ́run abáwọ́ ṣoore fún wọn yóò ṣe kíni yóò tọ́ wọn sọ́nà wọ́n wá ní àfáwà al-Kalbi òun sọ pé ma'nahu ìtumọ̀ rẹ̀ ni'matullahi alayhim ìdẹ̀ra ọlọ́run ọba ń bẹ fún wọn ju bí wọ́n bá ti ṣe àdéhùn yẹn lọ. Ibnu Kaysani nínú tafsir Qurtubi Ibnu Kaysani òun sọ wípé quwwatullahi wa nusratu agbára ọlọ́run àti aránṣẹ́ rẹ̀ fawqa quwwatihim ó ti wà lórí agbára wọn. so eléyìí náà níbo láti rí nínú tafsir Qurtubi tá a bá lọ sínú Tabari gbogbo àwọn tírà tá n kà yìí náà tafsiri àwọn afa sunna ni kí la fa wa Tabari kí la wọ́n wí wọ́n ní yadullah wajhani min at-ta'wil ojú ọ̀nà méjì ló wà fún nínú ìtumọ̀ ahaduhuma aláwọ̀kọ́ ni pé yadullahi fawqa aydihim indal bay'ah ọwọ́ ọlọ́run ń bẹ lórí ọwọ́ wọn bí àdéhùn nígbà tí wọ́n ń ṣe ó ní li annahum kanu yubay'una Allah ó ní nítorí pé wọ́n ń ṣàdéhùn fún ọlọ́run bíbẹ́ àtìhìm nàbíyàwó pẹ̀lú bí wọ́n ṣe ń ṣàdéhùn fún ànábì rẹ̀ ó ní túmọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé quwwatullahi fawqa quwwatihim ìyẹn ni pé agbára ọlọ́run ó kún agbára wọn fi nusrati rasulihi láti ran òjíṣẹ́ rẹ̀ lọ́wọ́ ìyẹn ni pé àwọn náà tú nítumọ̀ wípé àwọn kan tú báyẹn àwọn kan tú pé tọ̀ ọwọ́ yẹn o àránṣẹ́ ọlọ́run agbára ọlọ́run ni wọ́n ń sọ mẹ́ tá a bá lọ sínú Ibn Ashur
nígbà táwọn fẹ́ tú àwọn náà tú tiwọn já dúró báyìí àfa ká má rìn jìnnà mọ́ Ọlọ́run dákun kó ṣíjú àánú wa àwọn èèyàn ti gbọ́ ní tí à ń sọ wọ́n ti gbọ́ yé àgbọ́yé ń tàn wí ni pé tọ́lọ́run bá ń sọ pọ́wọ́ nú Al-Qur'an kò túmọ̀ sí pé ọwọ́ Ọlọ́run ọba wa yìí là ń wí o àmọ́ kí làwọn àfa wa tú láwọn àfa tí wọ́n jẹ́ àwọn àfa wa Sàlàfíà nígbà tí wọ́n tú àyàyà àfa wa Ibn Uthaymeen Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn àwọn ní wọ́n béèrè lọ́wọ́ wọn ni wípé Ahlus-Sunnah wọ́n ń tú ọwọ́ kí ni wọ́n fi ń tú àfáàní anna alama agbọ́dọ̀ lọ́wọ́ mọ̀ pé anna ta'wila inda Ahlus-Sunnah pé títú ìtumọ̀ tá Ahlus-Sunnah mú wáyẹn laysa madhmuman ẹ dákun àwọn tá ń káàbọ̀ látẹ̀kàn yìí kí làwọn Ahlus-Sunnah àwọn àfáwà àbíyà ni wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí o wọ́n wá máa lọ pé àwọn kí ni o àwọn Ahlus-Sunnah so àwọn wá gbé lọ pé ọwọ́ Ọlọ́run ni nígbà tí wọ́n wá mẹ́rin wá wọ́n wá lọ sínú Sahih Muslim wọ́n lọ́lọ́run sọ yìí pé yóò máa bá ẹrú ẹ sọ̀rọ̀ wípé ju'tu falam tut'imni ìrẹ́ ẹrú mi ebi pa mí ò fẹ́ mi Ọlọ́run ló ń jẹ àdìsí tí wọ́n lọ́ọ́ nìyẹn o ebi pa mí ò fún mi ló ń jẹ wa maratu falam ta'udni mo sàárẹ̀ ò bẹ̀ mí wò ibnu Uthaymin wá ń sọ wípé fadhahiru hadha al-hadith pé tá a bá wo gbangba àdìsù yìí anna Allaha nafsuhu huwa alladhi ja'a pé Ọlọ́run fúnra ẹ̀ gangan lè bí ń pa wa huwa alladhi marida òun gangan ló sàárẹ̀ ó lámà ó hadha ghayru muradu qat'a àmọ́ kì í ṣe tí wọ́n gbà lérò ń bẹ̀ nìyẹn tá a bá ní káwọ́ ní gégé hàn. wọ́n wá padà ní ìtumọ̀ àdìsí yẹn ni pé Ọlọ́run amma alimta anna abudi fulanan ṣe ó mọ̀ yí pé ẹrú mi lágbájá ja'a ebi pa fàlámùtù tí mú òfun ló ń jẹ ṣàpọ́nlọ́ ló ń tún yẹn fún wa ká lè bàá mọ̀ pé kì í ṣe pé òun gangan lòun wí wá àbùdí fùlànà ẹrú mi lágbájá ó sàárẹ̀ ó lọ bẹ́ẹ̀ wò Ọlọ́run dẹ̀ ń sọ pé ebi pa mí òfun mi ló ń jẹ bẹ́ẹ̀ náà ni mo sàárẹ̀ ó wá wò mí. àfààní Kùránì ni wa idha qara'tal Qur'ana fasta'idh billahi minash shaitanir rajim wọ́n ní fadhailu lafzi annaka idha bada'ta al-qira'a lam tasta'idh lakin qad dalla ad-dalil al-munfasil anna ma'na idha qara'ta yani bi idha aradta an taqra nígbà tó bá fẹ́ kà wọ́n sì mẹ́yẹ bọ̀ lápò ní o gbogbo preamble yẹn wọ́n ẹ jẹ́ ká wá lọ síbi tí wọ́n ń wí tá a fẹ́ lò gangan ẹ wo àpèjúwe tí wọ́n mú wá lókè láti fi dá làákàyè ẹni tó béèrè ọ̀rọ̀ rú wọ́n wá ń béèrè wípé wọ́n wá ní yadullah fawqa aydihim tí wọ́n sọ ni àfáwá ní al-ma'lum èyí tó jẹ́ mímọ̀ ni pé anna yadallahi haqiqa ọwọ́ Ọlọ́run yẹn ojúlówó gangan ni pé ojúlówó yẹn laysa ti fawqa aydihim kò sí lókè ọwọ́ wọn wa anna allati fawqa aydihim indal mubay'a in ti ń bẹ lókè ọwọ́ wọn nígbà tí wọ́n ń ṣàdéhùn yadur rasul ọwọ́ òjíṣẹ́ Ọlọ́run ni làkínà rasul àmójíṣẹ́ Ọlọ́run kana muballighan anillah Ọlọ́run ọba ló ń jíṣẹ́ fún ó ní wa yajuzu an naqul ó lẹ́tọ̀ọ́ ká wá sọ wípé yadullahi fawqa aydihim ala sabilil uluwi al-mutlaq lójú pọ̀nà ká sọ wípé lókè yẹn al-mutlaq ní gẹ́gẹ́ hánhán ni sabilil uluwi pé ọwọ́ ẹ̀ ti wà lókè yẹn bìdáàtì yìí ni o pẹ̀lú pé pàápàá Ọlọ́run ní Ọlọ́run gangan ni o pé fawqa kulli shay òun ló wà lórí gbogbo nǹkan ẹ wo bí wọ́n ṣe lọ́ọ̀rọ̀ yẹn lọ wọ́n wá nígbẹ̀yìn pátápátá wọ́n padà wá lọ já lójú bí wọ́n ń gbé làákà yẹn ni yẹn lọ gbé bọ̀ bí pé ọ̀rọ̀ yẹn kò ní eléyìí wà nù Majmu' Fatawa wa Rasailu Sheikh Muhammad Salih al-Uthaymin lọ́kànú volume 1 nínú Babul Asma'i wa Sifat ẹ wọ́n bá ṣe ń gbé ọ̀rọ̀ yẹn bọ̀ wọ́n ń sọ
bí ìgbà tí ó jásí pé tó yàn bá ka àdìsí mùsùlùmí ni ṣọ̀pá àdìsí yẹn náà ti jẹ́ kó yé wa bẹ̀yẹ̀ yìí pé bọ́lọ́run bá sọ pé bí ń pa mí kìí ṣe para rẹ̀ ló gbà lérò ó ń gbà lérò pé ebi ń pa ẹ̀dá rẹ̀ kan ọlọ́run sì ń fíìlì ẹ̀gbá ebi ń pa ẹ̀dá kan ẹ̀yin sì lówó ẹ̀ fún lóúnjẹ ó wá ń yá ọ̀rọ̀ yẹn lò kó lè tóbi lọ́dọ̀ yín gbá ebi pa èmi ọlọ́run ẹ̀ fún mi lóúnjẹ mo sàárẹ̀ ẹ̀bẹ̀ mi wò ṣé wo wàá mẹ̀ wípé lágbájá kan ebi pa ò sì fún lóúnjẹ lágbájá kan sàárẹ̀ ò bẹ́ẹ̀ wò àfa lò wọ́n wá lọ wọ́n wá sá padà nígbẹ̀yìngbẹ̀yìn wọn á ní ẹ tabaníkà wo ni aláṣẹbílẹ̀ lọ́wọ́ ló wì lórí pé tabaníkà wo gíga mutlak ní kí wọ́n ọlọ́run gangan ní bisáàtì gangan ló gbọ́ wọlé wọn. káwa ka ilé yìí náà ní ìsìn káwa ní Ibn Uthaymin ní òun ló sọ bẹ́ẹ̀ a sì gbọ́dọ̀ gbà á. Ọlọ́run dákun ṣàforíjì fún wa kó ṣàmọ̀nà wa èyí tá a wí Olúwa Ọlọ́run dákun báwa ṣe báwa ṣọ́lá sọ yé kó yé àwa náà jù báyìí lọ èyí náà tá a ṣe yìí náà a ṣe pẹ̀lú pé kákan lo okun ni kìí ṣe pé okun yẹn wà dáadáa but alhamdulillah ó rẹra díẹ̀ bọ̀lìláì alham adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run kó dáhùn kó ṣe dáadáa fún wa kó sì ràn wá lọ́wọ́ gbogbo eléyìí náà ká máa fi mọ àgbọ́yé ni àwọn àfa ṣàlàyé tó pọ̀ lórí ẹ̀ wọ́n ṣàlàyé tó láti pé ká mọ̀ pé tọ́lọ́run bá sọ nǹkan báyìí tó lo nǹkan báyìí ó lè má túmọ̀ sí nǹkan yẹn gangan àwa aláwa wá pé kí ni túmọ̀ tọ́lọ́run gbà lérò bẹ́ẹ̀ kí ẹ bá wa máa ní àwọ̀ Ọlọ́run gangan ní báwọn àfa wa ti ń wí Ọlọ́run dákun ṣíjú àánú wọ̀ o gbọ́rọ̀ wa sẹ́sọ̀ o la ilaha illallah má dá wa láàmú má dá wa lágara ṣe dáadáa fún wa Ọlọ́run dákun má jẹ́ àrídàmú nínú ayé wa gbogbo àwọn tí wọ́n ń wò wá Ọlọ́run bá wa ṣíjú àánú wò wọ́n látòrí bàbá wa lóṣogbo bàbá àlùbáríkà Ọlọ́run bá wa ṣíjú àánú wò wọ́n bàbá wa dégbìtẹ́ Ọlọ́run jọ̀ọ́ túbọ̀ pẹ́ fún wa la ilaha illallah lọ́dọ̀ àwọn Lárúbáwá ní ìsìn tó bá sọ pé al-amru bayna yadayk ìyẹn ni pé annahu hadirun thabitun mawjuda ọ̀rọ̀ wà lọ́dọ̀ ẹ o ó wà kù sí ẹ lọ́dọ̀ kì í ṣe pé inú ọwọ́ ẹ báyìí tó bá lọ́rọ̀ kù sí ẹ lọ́wọ́ ọ̀rọ̀ kù sí ẹ lọ́wọ́ ṣọ́wọ́ ẹ báyìí ni wọ́n ló kù sí ni ṣe ẹnu ló fi sọ̀rọ̀ ni àmọ́ ọ̀rọ̀ kù sí ẹ lọ́wọ́ yẹn pé ọ̀rọ̀ tí wà ń wájú ẹ báyìí o ṣe ni kò dẹ̀ sọ o tàbá ní ọ̀rọ̀ ṣe kí ni ó kù sí ẹ lọ́wọ́ ọ̀rọ̀ tí wà ń wájú ẹ in tó kù ni kò sọ̀rọ̀ bàtà ní ọ̀rọ̀ kù sí ẹ lọ́nà àtẹ́lẹ̀ ọwọ́ ẹ̀ ló ń wí Lárúbáwá náà máa lò bẹ́ẹ̀ o Lárúbáwá máa lò ó irú ẹ̀ mọ̀ mú wá nísìnyí o pé ọ̀rọ̀ kù sí ẹ lọ́dọ̀ al-amru bayna yadayka kódà ọ̀rọ̀ tí mo sọ Abu Zahra ló sọ ọ̀rọ̀ Abu Zahra ni ipe al-amru bayna yadayka ìtumọ̀ ipe hadirun thabitun mawjudun ó ti kù sí ẹ lọ́dọ̀ báyìí ó ti délẹ̀ o ìwọ ló kù tó pàṣẹ ẹ̀ka ní àtẹ́lẹ̀ ọwọ́ ẹ̀ ní lọ̀rọ̀ yẹn wà wọ́n Ọlọ́run ó jẹ́ kó yé wájú báyìí lọ la ilaha illallah bàbá wa ẹnjìnìá odò ọlọ́run bá wa ṣàánú bàbá wa Abdulhakeem Mọ́rádéyọ̀ bàbá wa Ibrahim Bádéjọ bákan náà bàbá wa Musaddiq Suwenu Ọlọ́run bá wa ṣíjú àánú wọn àfáwà Jamaluddin Abubakar Ọlọ́run bá mi ṣí dáadáa fún wọn bákan náà àfáwà Sa'idu Kakawa ọmọ ìyá mi dáadáa Ọlọ́run dákun má jẹ́ kí gbèsè ayé wọn dàrú oníkálukú wa náà Ọlọ́run ṣíjú àánú wa kó ṣe wá dáadáa kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́ ní wa lára nílé máa dá kọ púpọ̀ lálẹ́ yìí torí pé kó má dà pé àwọn ẹ̀ṣẹ̀ lọ́jọ́ Jímọ̀ wọn àtúnṣe léni àbí ṣe é ṣe pé gíragíra wa yẹn náà ni òun náà ló ba lẹ́rù rárá o ẹ̀rù ọba mi ẹni tí ó bá jíṣẹ́ Ọlọ́run yìí bẹ̀rù o so ẹni tí ó bá kú lọ́la kò ní dọ̀túnla ẹni tí ó bá sì gùn lẹ́mìí kò lè kú lọ́la sọlọ́n dákun ṣíjú àánú wa àwọn gbẹ̀yìn tẹ́ ń pè wá ká ṣọ́ra wa ẹ̀rí káwọn kan wà nù ayé káwọn èèyàn tún wá máa bẹ̀rù pé ẹ gbọ́dọ̀ bẹ̀rù wọn wá wọn láburú lọ́dọ̀ wọn máa ń ṣe báyìí Ànábì sàlám ní inna shara nasi manzilata inda Allah yawm al-qiyamah man taraka unasa taqaha sharrihi ẹni tí àyè ẹ máa burú jù lọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn táwọn èèyàn ń sá fún torí pa burú kan wà lọ́wọ́ ẹ̀ kó má fi ṣe àwọn Ọlọ́run dákun má ṣe wá lọ́la burú o lọ́la la ilaha illallah Ọlọ́run dákun ṣe dáadáa fẹ́ni kankan wa lọ́la agbá àdìjẹ́ kan ṣo rẹ̀ gbogbo wọn tá a máa ń ṣàdúrà fún Ọlọ́run bá gbàdúrà wọn
bá gbọ́rọ̀ ní kálukú yín sẹ́sọ̀ má jẹ́ kọ́rọ̀ yín dàrú gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá Ọlọ́run bá wa ṣe ń tẹ́ fẹ́ fún yín má dà yín láàmú àwọn tí wọ́n wà ń lóyìnbó Ọlọ́run bá wa ṣíjú àánú wọn ṣe dáadáa fún wọn kó bá wa ràn wọ́n lọ́wọ́ lọ́la agbára rẹ̀ àdìjẹ́ kan ṣe gbogbo bùkátà táwa náà ń gbé síwájú Ọlọ́run dákun bá wa bíyà rẹ̀ lọ́la la ilaha illallah muhammadu rasulullah wala hawla wala quwwata illa billah ولا أولى ولا قوة إلا بالله ولا حول ولا قوة إلا بالله Ọlọ́run bá jórí bẹ́ẹ̀ insha Allah ta'ala láì ní fọ́ọ̀rọ̀gùn a ní ìṣẹ́jú 15 ká ṣí ojú òpó lẹ̀ fáwọn tí wọ́n bá fẹ́ pè wọlé tàbí wọ́n fẹ́ dá sí ètò Ọlọ́run dákun ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ so ẹ bá mi fi naam so Ọlọ́run dákun ṣe dáadáa fún ní kálukú wa má dá wa lágara o Ọlọ́run dákun jágùn lẹ́mìí jẹ́ àlàáfíà. Salamu alaikum. Naam, ta ló ń pè wá láti bọ̀? Masha Allah, ahlan. Allahumma amin àtẹ̀yìn náà sáà. Allahumma amin. Amin. Amin ya Allah. Amin. Allahumma amin amin amin. Ìyá wa tí wọ́n sílé tọ́lọ́run lọ ìyàwó bàbá wa àfà ńlá Ọlọ́run bá ní kẹ́ wọn. Èmi ẹ̀ṣẹ̀ ń gbọ́ yẹn náà ní ìsìn bismillah qul huwallah. Bismillahirrahmanirrahim. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سورة الكوثر fún bàbá wa Dawud àti gbogbo ìdílé wọn Ọlọ́run dákun bá wa dùn wọ́n nú kó o sì bá wa rọ̀ wọ́n nú má ṣe ní ìbànújẹ́ tẹ̀lé ń tẹ̀lé má wàá bá wa ṣe lákùúfà ń bẹ Ọlọ́run jẹ́ kẹ́mi gígùn owó ọbẹ̀ kálàfíà owó ọbẹ̀ kídẹ̀ra owó ọbẹ̀ báwa náà tí wàá ń ṣe Ọlọ́run jó rí bẹ́ẹ̀ fáwa náà bisimilahi rahman rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Na'am. Mo ní kí n kí ní kí sálámà ẹ fún mímọ̀. Jazakumullahu khair baba Ọlọ́run níjọba jẹ jazakumullahu khair. So Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò yà wá tí wọ́n lọ so èmi ò tí ì láǹfààní àti gbọ́yìn ní tẹ́lẹ̀ Ọlọ́run dákun bá wa ṣe dáadáa pẹ̀lú àwọn bàbá wa náà wọ́n jọ ń rí ìnira láéláé bàbá dáadáa ni wọ́n a sì mọ̀ pé àwọn ìyá wa náà ọmọ àlìjẹ́nnà ni wọ́n Ọlọ́run dákun bá wa ṣe wọ́n lọ́mọ àlìjẹ́nnà ni la ilaha illallah muhammadu rasulullah wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim náà ẹ bá mi bẹ̀rẹ̀ Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ dákun ta ló ń pè wá láti bọ́sà. Àbá Abdulwahab ló ń pè láti sọ̀rọ̀. Bàbá àlùbáríkà. A kú ètò. Kò ní bàjẹ́ sà. Ọlọ́ọ̀bà ṣe dáadáa fún Àmín àmín ya Allah àmín àmín. ìmọ̀ yẹn Ọlọ́run jẹ́ kó jọba. Allahumma àmín sà. Gbogbo bí ẹ ṣe ń la àwọn èèyàn lójú Ọlọ́run ní fọ́yìn náà lójú. Àmín ya Allah àmín. Ẹ ti ń wí ó ti ń dòlè tí aráyé ànímọ̀ wímọ̀ Ọlọ́run ní ìtàdéwò fún un. Àmín ya Allah àmín ya Allah. Ẹ kú ètò náà. Àmín ya Allah. Irú àdìsí tí ìyàwó Aisha tó ti nànà bí òwe bẹ́ẹ̀ tó yẹ kí wèèyàn tó wà nínú àdìsí. Kò yẹ kó tiẹ̀ wọ́ bẹ̀ rárá. Tó yẹ kó tún wọ bẹ̀. Àwọn alùsùn náà tí wọ́n ń pariwo sọ̀rí Buhari pé gbogbo ẹ̀ ló wà sọ̀rí. Ó yẹ ká lè dá àtiwọ́ àwọn eléyìí. Gbogbo èyí tí àfa wa agbẹ́sẹ̀gà tẹ́tí ẹ̀ fún bàbá Ìbàdàn láti jọ iná àṣẹ rí kí wọ́n sọ̀rọ̀ lérí ẹ̀ náà. Kì í ṣe fíìdì bàbá Ìbàdàn. Kì í ṣe fíìdì bàbá Ìbàdàn. Ṣẹ̀bẹ́ àná gbogbo àná wà nínú àwọn tó bí ìbàjẹ́ skul ìbàjẹ́ Tìjàníyà làwọn lọ. Ọlọ́run á ṣàánú fún wa. Skul ìbàjẹ́ Tìjàníyà làwọn ti kẹ́kọ̀ọ́. Àmọ̀dí ìbàjẹ́ ìbẹ̀jì madrasa ti ìbàjẹ́ onísúfí ilé ẹ̀kọ́ táwọn lọ́nu.
Ọlọ́run kó ṣàánú fún wa. Ọlọ́run kò Ẹ ṣe jazakumullahu ìgbà khairan ètò bàbá. náà ọlọ́ba àti Alhamdulillah. dáadáa fún yín. Ọlọ́run aṣáájú. Máa sọlá. Bisalama. Ilé ẹ̀kọ́ táwọn yẹn lọ ilé ẹ̀kọ́ ìbàjẹ́ àwọn ní Sufi. La ilaha illallah. Tóbi dákun bá mú mi wá. Ilé kéwú ìbàjẹ́ àwọn ní Sufi làwọn lọ. Náà fáwọn Yusuf Adébọ̀wálé Nurudeen ká Ọlọ́run aṣàdúrà fún yín Ọlọ́run bá aṣíjú àánú yín. Àfáwọn Qamar Omíkúnlé Ọlọ́run bá aṣíjú àánú yín. Ọláyẹmí Bello Ọlọ́run bá aṣí dáadáa fún yín. Bákan náà àfáwọn Yusuf Adébọ̀wálé Nurudeen Ọlọ́run dákun má da ọ̀rọ̀ yín rú. La ilaha illallah. Àfáwọn Abdulgani Abdulmajid Ọlọ́run bá aṣíjú àánú yín. La ilaha illallah. Aláyìndé Abdulkudus Ọlọ́run níjó bàjẹ́. Adébísí J.E. Ọlọ́run bá aṣí dáadáa fún yín. Ó jẹ́ kí n rántí àfáwọn Abemo Ọlọ́run níjó bàjẹ́. Alájà Àbíkẹ́ Rímí Ọlọ́run níjó dàrú. Olówó Sunna Abdullahi Adémọ́lá Ọlọ́run bá aṣí dáadáa fún yín. Ibrahim Awọ̀dé Ọlọ́run bá aṣí dáadáa fún yín náà. Muhammad Makanjuola Ọlọ́run níjẹ́ kọ́rọ̀ tí yín náà dàrú. La ilaha illallah. Àfáwọn Abdulkadir Murtado Ọlọ́run bá gbàdúrà yín. Ọlárìnwájú Gbẹ́ngà Qadir aṣàdúrà fẹ́yìn náà Ọlọ́run níjẹ́ kọ́rọ̀ yín dàrú. Àfáwọn Abdulaziz Ibrahim Ọlọ́run bá fi ń tẹ́ fẹ́ fún yín o. Àfáwọn Abdul Ayọ̀ọ́lá Yáyá Ọlọ́run bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Àfáwọn Farouk Okunọlá Ọlọ́run bá ṣe ń tẹ́ ń fẹ́ fẹ́yìn náà. Bákan náà àfáwọn Adéjàre Abdulgani Ọlọ́run níjẹ́ kọ́rọ̀ yín dàrú. La ilaha illallah. Àfáwọn Kamaldeen Abíọ́lá Mikael Ọlọ́run bá ṣe dáadáa fún yín lọ́la agbára Ọlọ́run àdìjẹ́ kan ṣe Ọlọ́run bó bá ti wí náà Ọlọ́run bá àjọ orí bẹ́ẹ̀ gbogbo àwọn táwọn tí ó kọ́ wọn dá àfáwà Abdulhafiz Citizen àfáwà Sherifu T-Boy àfáwà Ased Yusuf àfáwà AK Imam Alusunna Ọlọ́run bá ṣe dáadáa fún wọn àfáwà Abdulhakeem Adéwùnmí bákan náà àfáwà Abdulhakeem àfáàjà Abdulkarima Aramide Abdulkarim Ọlọ́run bá aṣíjú àánú o kó bá wa ṣe dáadáa fún wọn. So nígbà tí o ti sí alhamdulillah nígbà tí o ti sí ó kù ṣẹ́jú méjì tí ṣẹ́jú méjì yẹn wá ti pé káyé tí wọ́n lọ pẹ̀lú pé Ọlọ́run kò fi ṣe ọ̀rẹ́ ṣọ́ wa mọ́ ṣeré yìí láṣẹ mọ́ fún oníkálukú Al-Fatiha. Bismillahir Rahmanir Rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alayhim ghayril maghdubi 'alayhim waladdallin àmín. Gbogbo àwọn tó yẹ ká rántí ṣàdúrà fún dáhùn tí Ọlọ́run bá gbàdúrà wọn gbogbo àwọn tí wọ́n ti gbàwé ìlú Ọlọ́run dákun jó gbé wọn àwọn tí wọ́n ti gbà Ọlọ́run bá amúlé wọn lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wà ní lóyìnbó Ọlọ́run dákun mọ́ jọ wálé lófo bọ́ wa ṣàánú wọn àwọn tí wọ́n wálé Ọlọ́run bá dá wọn padà nírọ̀rùn wọ́n fi ìnira kàn wọ́n bàbá wa Ismail Ajibola Ọlọ́run bá ṣí dáadáa fún wọn bá gbọ́dọ̀ wọn sí bákan náà bàbá wa Muqaddas tí ilé pé Ọlọ́run bá fún wọn lẹ́mìí gígùn kó bá fún wọn lálàáfíà kó bá wa ṣí dáadáa fún wọn bí akila ilaha illallah àti gbogbo wa náà Ọlọ́run jó rí bẹ́ẹ̀ fún wa wala hawla ولا قوة إلا بالله سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Nísàlẹ̀ omi ọmọ tó fẹ́.